àwọn ìjòyè wọ́n lọ́wọ́ ọba wọn sọ̀rọ̀ rẹ̀ lẹ́yìn olórí irun fọ́ ọba ń ṣọ̀ra ọmọ ọlọ́rọ̀ ọmọ para rẹ̀ sí lọ́rùn pẹ̀lẹ́ apá rẹ̀ tún waste báwọn o pẹ̀lẹ́. yóò dá mi ní kíní lu. kẹlẹ dáhùn kíní lu ìyá yìí tó gbọ́ mo fẹ́ dé ibiṣẹ́ tó ti yé ìhà lọ ibiṣẹ́ tààrà o ń gbàbẹ̀ lọ́dọ̀ àwọn tí wọ́n ń ṣe fíìmù ń fẹ́ wà wọ́n lọ kí n wà wọ́n bọ̀ sóye wọ́n bọ̀. o fẹ́ wà wọ́n lọ kọ́ wà wọ́n bọ̀. bẹ́ẹ̀ni ijó slata àwọn ìjọ òyìn mọ eléyìí ó ti lọ èèyàn kan wọ́n tún jó focus pàdàpàpà nísìn kí wọ́n jó kí wọ́n ijó màrà wọ́n jó lẹ́gùn ọ̀kẹ́ èmi òjòjò kí n jẹ́ mọ́ lọ. ta ni bẹ jójó màrà mo rò pa ayé yín ò fẹ́ ra màá ẹ fẹ́ ra bàṣkẹ́ wo sàkó má mú mi ṣeré ṣé wọn ò ní wú ọ̀kan ni wọn ò ní di nímú ni wọn ò ní fẹ́ yín lọ nǹkan ni. ewu ló ń fẹ́ yín lọ nǹkan ló ń wọ ọ̀kan jíjẹ ló ń sọ àbí n bá dé fọ ní nǹkan kò jù bẹ́ẹ̀ lọ sọ gbọ́ ṣé mo ìṣẹ́ ń lọ sí mo ìṣẹ́ ń dé ni mo fọ́ náà àwọn ìyàwó mi. tó bá lọ tó bá dé ni kí n tó jẹun ní kárùn ọ̀nù mi tó gbá nǹkan mú. ìní pẹ́. ó lówó lọ́wọ́ òní alẹ́ àná náà sọ̀rọ̀ pé gàrí la mú sùn sọ̀rọ̀ pé wùsọ̀ gàrí sùn náà ni sọ̀rọ̀ pé wùsọ̀ kì sùn lánàá ni. ìtàláwà wèrè wo. sọ̀rọ̀ pé ìtàláwà. ìtàláwà wèrè wo gàrí la mú sùn lánàá. ó lówó lọ́wọ́ ó lóúnjẹ tó fẹ́ fún mi ó mú gbogbo aṣọ ọ̀dọ̀tí gbogbo aṣọ tẹ̀tí lò tó ọ̀rẹ́yìn kankan nu lókẹ́sàn yín kí wọ́n bẹ̀ fọ̀ ó kó gbogbo ẹ̀dá lẹ̀ máa sọ àjàdí aṣọ ọ̀dọ̀tí wọn ò tún ní rí nǹkan fẹ́ yín gbá. ìyàwó mi ni ọlápò oníwà ni o ìlànà òkè alágo lékúlékú apàyàn tẹlẹmọ akọbẹpọ rẹ mi o kò sí ọmọ òjì yíra ọmọ rẹ ẹrúkẹrú mi lálá lẹ́nu àyà mi sórí ẹ ń bá fẹ́ rẹ̀ tó ṣàgbèrè olórí burúkú ọkùnrin ni. olóṣì olórí burúkú máa ṣàǹfààní. ó dà pé ò gbọ́ mi sẹ́. lórí bú ni. ó bá ń gbọ́ premium babe ó pé lọ́mọ wọ́n mọ́ o kò sí ọmọ òjì rà ọ wà pẹ́ lé mi. mo rí ọ̀fẹ́ oya do 360 for the camera. wàláì ọkùnrin tó bá fẹ́ mi tó tún lọ rè wò ta ìsúpì idiot ni. kò tiẹ̀ ní jẹ́ kò ní ṣàǹfààní oya yípo jẹ́ wọ́n wọ̀ ẹ́ wọ́n mọ́. Káyọ̀. Sako! Sako! Sọ́ni bó ṣe ń lọ yẹn, bó ṣe fẹsẹ̀ ní lọ yẹn, mo fi ẹsẹ̀ yẹn padà sí àṣeyìnwá túmọ̀ sí pé fún kókó mọ́ padà wá ni, eyín ó sì sí mọ́ àkùmọ̀sọ́ kọ́ńtà. Sako bó ṣe ń lọ yẹn kó yára jà bọ́. Wọ́n Sako mo máa lọ́dọ̀ lálọ́bí wa lọ jẹun, máa jẹ tòkè máa jẹ ti sálẹ̀ ni. Ìyá ẹ̀ sì ti ní kí n mọ́ padà wá gba búrẹ́dì àwìn kí mo fẹ́ fi gáìdì. Mami wọ́n fẹ́ ra búrẹ́dì o. Mami wọ́n ní sẹ́ni búrẹ́dì wọ́n ra búrẹ́dì. Òun ńlá lèmi ń tọrọ. Mami a ṣiṣẹ́ bí erin ká máa jẹjẹ èlírí èmi ò fẹ́ o. Ohun tí màá jẹ ni mò ń wá má jẹ pàdé ohun ṣé ẹ̀dẹ̀ ṣó pé tàjọ kẹ́yìn ni màá pè é. ìwọ ni wàá play ẹ ṣé ìwọ tó ti ń play fún mi látàlẹ́rìn tó ti ń ṣeré fún mi tó ti kọ́ ní iṣẹ́ kalẹ̀ ṣé o máa wá gbálẹ̀ dúró lọ́wọ́ ẹ̀ sórí character àjọ kẹ́yìn ó ní tó 71 sìn even producer ó mọ̀ pé òun ò ní act nínú fíìmù yẹn mo sọ pé ọmọ tí mo bá fẹ́ lò kó lọ kúrú kó gbọ́dọ̀ ga jù kó fit sí kàṣẹ́rà yẹn most importantly ó tún wá mèrè ṣe sorry màá sọ fún PMC kó má wulẹ̀ mọ́ ẹ tó fẹ́ mú wá mọ́ wọ́n yẹ make àwọn course kan ó yẹ kí wọ́n ti máa arrange tí mo bá ti arrange fún wa kí ni wọ́n máa arrange ẹ̀ ń bíbá. Hello sir. Ibo ló wà? Mo ti wà nílé mo ti fẹ́ kúrò nílé báyìí. Ó yẹ kó o ti pe location driver kó máa gbé mọ́tò bọ̀. Ẹ jọ̀ọ́ ṣé èsì ẹ̀ náà yín tó mẹ́kọ̀ọ́ yẹn náà la fẹ́ lò ní. Bọ́ọ̀sì mi tí location driver yẹn tó ń túnṣe lọ́wọ́ òun náà ní ká lò sẹ́ẹ̀dì owó sí wọn kán repo sí ni o. Ok máa pè sí. Wọ́n lè wọ́n kọ́ àwọn cast ṣó yẹ ìwọ́n kan máa wà ń bí jẹ́ kí mi lọ tí bá ṣe tán sí ìta ṣeré tán dáadáa àṣà máa lọ so tí mo bá ti lọ òun máa lọ máa prepare so special guest ní any location yẹn. Ẹ ṣọ́. Tíṣẹ́ bá ti kẹ́ ẹ àkànpẹ̀ lágbo wá jáde wá bí guest mi fẹ́ kó lọ máa bá wọn jókòó kankan pariwo ṣe bẹ́ẹ̀ ṣe jàre jẹ́ kí wọ́n set. I trust you. Báwo wà ní báyìí? Dáadáa. Kí ló fẹ́ fún mi jẹ? Anything now. Oya máa bọ̀ lókè bàbá ti ṣe wàhálà látàárọ̀ wọ́n ní kó máa bọ̀. Sùúrù.
ọ̀gá. sọ nǹkan mi lóhùn ni. kì í ṣe pé mò ń ká yín lóhùn ṣáà pé èmi ẹ ti gbé ká pè mí lẹ́ẹ̀mẹ́ta ni. why. ṣe ni ó sọ pé ẹ̀mẹ́ta la máa ń pọ̀kùn pópó. pẹ̀lẹ́ olóògbé olùkó ògọ̀sà rp in advance arìnrìn. bàbá mi mú tẹ́ẹ̀nì wá jọ. ẹja mú tẹ́ẹ̀nì wá. tẹ́ẹ̀nì kí lẹ fẹ́ fi tẹ́ẹ̀nì ṣe. ṣé mi ìbò ń kọ́ iṣẹ́ ni àbí wọ́n ló ń kọ́ mi iṣẹ́. lọ mú tẹ́ẹ̀nì wá. ẹ jọ sí èsè pé kí ni jẹnẹrétọ̀ tó wà hàn jù lẹ fẹ́ fi tú. kí ni lísítà ní dìde ni lọ mú tẹ́ẹ̀nì wá fún mi sọ ìyá wèrè padà ní. lísítà ni lísítà tẹ́. àdádédé àrègò mú owó ṣe rí láńlọ́ọ̀dù wọn ló jọ. ṣe náà tó jẹ́ pé kàn mú epo bí pọ́ọ̀fù gbẹ ni. nǹkan lè pe lọ́mọ àlè ni. hello. hello driver àbáwo níṣẹ́ tí ń bọ̀ báyìí. kí n mọ̀ bọ̀ bí báwo ó dá ọkọ̀ wo lágbé lọ. ìsì ẹ̀ náà tá à ń lò tẹ́lẹ̀ yẹn náà ni a fẹ́ lò náà. lọ́kọ̀ wèrè yẹn la fẹ́ gbé lọ. bóyá kò tètè túnṣe ó ní ó mọ̀ gbé bọ̀. ọkọ̀ tí ń jepo. ẹja ọkọ̀ mi ìlú eléyìí kò gbádùn dáadáa. àfún ló ń gbẹ kí ló kan tiẹ̀ ṣẹ́jẹ̀ ni kò mọ̀ mu ni máa gbé mọ́tò bọ̀ jáde. ó fi gbólóso kò ní jẹ́ dàrẹ́tọ̀ yín kò sí wàhálà kò tó ṣẹlẹ̀ ní pé eléyìí náà là á gbégbà náà màá fún mi ìṣẹ́jú díẹ̀ mo kàn yín lára tó ṣe gbọ́. ẹ gbọ́ o ẹ̀ẹ́dẹ̀po sí o àádẹ́po sí o. èló lepo. epo bíi 20,000 naira. 20,000 ó mú epo tó bẹ́ẹ̀. ẹ sẹ́ni owó sí mi báyìí 20 mo pé o. kò sí wàhálà màá sẹ́ndì ẹ̀ nísìn ògbóró àwọn náà ò change mọ́tò òun ò change. English. You wanna try me right now? Shut up. Dákẹ́. Ibo ni Michael wà? Ṣé ti dẹ́wọ́? Ìwọ ọkùnrin olóyún yìí. Ó tún ti dé. Ṣé ẹ ti jẹun? Àwọn ajẹ́ mi tẹ́yìn lẹ kó wọn lọ. Mo dẹ̀ ti ń sọ fún yín kẹ́ bá mi dá wọn padà. Ṣé tí èèyàn bá ní 100 naira ṣé ó lè ra mọ́tò? Hello, mo bá yín wí, mo ní kẹ́ dákẹ́ báyìí. Try. Dákẹ́. Hello. Dákẹ́. Michael ló fọ́n kìíní ìlú jẹ. Níwèé ni wọ́n ṣe gàrá ìlọsàn. Hello. Try. ìwọ wòlíì tún pè mí. hello daddy. Hello Michael tó o fẹ́ kí n gbé ọ ṣépè ní àwọn fẹ́ kí n gbé ọ rí. Àwọn tibítibí ò fún wọn lóúnjẹ ò gba location òfò lọ olóṣìṣẹ́ pm òfò tó wáyé wá ṣe tó o fẹ́ jèrè báyìí. kódà mo ti fún wọn lóúnjẹ gbogbo wọn ti di kwaya. gbọ́ background noise ní tán kọrin. ṣé tí ó bá yó ṣé yóò mọ kọrin ni mo ti fún wọn. kódà máa padà wá wọ́n in the next 1 hour báyìí. wọ́n pẹ́ o torí lè fẹ́ káwọn kiri máa borí jẹ́ o. ìkan ti gbé fáànù ọ̀run mọ̀ bẹ́ẹ̀ fáànù lọ bẹ́ẹ̀ jẹ kò yé mi. ọ̀dà. yes sir àbíwèrè ti ya wèrè káwọn náà mọ jẹra àwọn ìkan tiẹ̀ wà tó sanra ń bẹ̀ kán fi ṣe pepper soup madman pepper soup mo ti sẹ́ndì owó sílẹ̀. hello driver so ti rówó. You wanna try me right now? Owó ẹ gbádùn bí Jésù ṣe wà láàyè tí ẹ̀mí rẹ̀ ń bẹ ẹ gbádùn tẹ́tí gbọ́ kí ni tó ń ta ló tún kí sí nínú àpò kan mọ́ oúnjẹ yín ara yín ò tí ì ṣe dáadáa ẹ gbádùn ẹ fọkàn balẹ̀ tẹ́tí gbọ́ onífàánù ńlẹ̀. ọ̀gá ẹ wo ṣé ẹ ní bínú sí mi ni o kí n tó rí kinní kan kò síbi tí mi wà pẹ́ńsù dé. kọ kí ni. tẹ́ẹ̀nì tẹ́ sọ pé kí n wá ni. wọ́n kọ́ fún ọ. ìgbà tẹ́ sọ pé kí n wá tẹ́ẹ̀nì wá èèyàn bíi mẹ́ta gan ló bá mi kọ́ kó tó rí kọ́. ó ní. ọpọlọ rẹ máa pè o. sọ̀nà pé náà má lè gan ìwọlé yẹn kó máa kọ́ ìbí ní sẹ́kẹ̀ ìbùdó ọmọ ọ̀dọ̀ tiẹ̀. màá kọ́ yín bàjẹ́. ọkọ̀ tó òpùrọ̀ ọkọ̀ mi bàjẹ́ tó ní ọgọ́ ọmọọṣẹ́ bàjẹ́ sọ pé mo mọṣẹ́. ọ̀gá ṣé wọ́n máa pa ọmọ yín máa na ayé yín báyìí bẹ́ẹ̀ ṣe máa ná mi ní ìṣe náà yín. o tí wọ́n fẹ́ dọ̀gá ní ìsìn kúnlẹ̀ náà fẹ́fẹ́ kan wọlé bẹ̀rẹ̀. kò ní di kí n kúnlẹ̀. mo fẹ́ kó wùkọ́ lábẹ́ ọkọ̀ yìí ni. ṣé kì í ní jẹnẹrétà náà ni. ìwọ lọ sí gbogbo ẹ̀ náà kúnlẹ̀. mo ti mọ́ṣẹ́. sórí ọwọ́ rẹ ló yẹ kí n ti máa kọ́ṣẹ́ kúnlẹ̀ dáadáa sẹ́ kó lè rí ìmọ̀pó ga. máa kọ yín sẹ́ bàjẹ́. torí bọ̀ ibà kó rí kíní gáskẹ́ẹ̀tì ó yá kó dìbò. kò lè sí gáskẹ́ẹ̀tì iwájú. kò rí bọ̀ lábẹ́ ẹbẹ̀ náà. ọ̀gá ẹ̀yin ní gáskẹ́ẹ̀tì máa wà. kò rí bọ̀ náà sẹ́.
sori ko lórí burúkú ni o ngba mo ni mú tẹ́ni wá tó mú tẹ́ni wèrè wá tó lọ rí kọ tẹ́ni wá ọ sọ̀fọ̀ ni mo ló yẹ kí n pa mi ni mo ti pa ọ́ sùúrù ó ti kú o sùúrù ẹ gbà mí àmọ́ ká ló ti kú lóòótọ́ ni n bá gbọ́wọ́ rẹ̀ sókè yóò hangi ni torí bí kò sí máa ń ṣe nù. ẹni lé lọ wèrè olórí ibẹ̀ ni lọ kò ní yọ kà á yọ olórí ibú ni ó olóòsì bábí kó fúnra nù dídí ni. ọ̀gá mo ti kú ṣé kìí ṣe pé mo màmá jí o àwọn màláìka ló jí mi. orí ẹ ò pé màláìka kọ́ àdìo ni sórí ẹ̀yìn mo ń jáde báyìí ó ti ṣe ọkọ̀ yìí ọba mi rọ ọ́ìlì sí kí mo wí. ní màá rọ ọ́ìlì sí. tó bá wá ń wọ̀ ọkọ̀ rọ mi sí tó ti gbọ́ dídì rìn. ọ̀gá ẹ má bínú ṣé omi ni kí ọ sí ni àbí ọ́ìlì. ọ́ìlì lọ́rọ̀ tí o ṣùgbọ́n tó bá ń wọ̀ ẹ́ àní kó rọ mi ṣiṣẹ́ sórí rọ mi àpò ni. gbogbo ayé mi mọ́ ní ìsìnjà rẹ̀ tó bá wù mí mo lè rọ mi sí. ọ́ìlì ni mo ní rọ ṣiṣẹ́. kò yé mi gan ní ìsìn báyìí gan ọ̀gá mo ti gbọ́. bẹ́tà. bá wù mí kí n rọ mi sí ọ́ìlì ni kí n rọ sí. ẹ̀tọ́ àbá wá ọ́ìlì tí ó bá yí ṣèbí kẹ́hìn sọ ìbò làbẹ́ rọ mi sí náà ní ìsìn báyìí náà ní ìsìn ìsáàtì rọ mi sí nìkan. ọ̀nà àtijẹ. bí mo ṣe lálàá ẹ̀ nìyẹn o. níṣòro ṣé àlá yìí sọmọ pé àláǹgbà mi ìmọ̀ èèyàn lè kọ́kọ́ là díẹ̀ èyí ó tún bára rẹ̀ níbòmíì àbí ṣé ọ̀la lẹ́ẹ̀kan náà gbọ̀n á ni. nǹkan tó yà mí lẹ́nu gan lẹ́dí yẹn mo wọ́n sí pé bíi 1 o'clock lóru ló pè mí pé o mọ̀ lálàá kan ṣáàjẹ́ ká ṣe péyà àṣepéyà tán kó sùn padà kémi náà sùn wọ́n tún ṣe pè mí láago 4 ni ẹ pé ṣé ni aláyẹn kọ́ńtínú níbi tó ń parí ẹ̀sìn ó tún kọ́ńtínú lọ yìí. continuity ni. bẹ́ẹ̀ ni o èmi ò rí wẹ́ẹ̀ rí o. lóòótọ́ àlá tó láhùn ṣé ká mú parọ́ fún wa. àfẹ́wọ́ náà ni. àlá tó kù díẹ̀ káàtó ó kù díẹ̀ káàtó tí irú nǹkan bẹ́ẹ̀ bá ń ṣẹlẹ̀ ó dàbí pé ọkọ̀ ọ̀run ní ń dà láàmú. bẹ́ẹ̀ ni. ẹgbẹ́ ọ̀run. bẹ́ẹ̀ ni. ẹgbẹ́ sí ò dá láàmú ní kékeré wá dàgbà tán ló ṣẹ̀fẹ̀ máa dà láàmú. ṣe rí gbogbo èèyàn kọ̀ọ̀kan tá à ń jẹ́ ìṣẹ̀mí báyìí gbogbo wa la lẹ́gbẹ̀ẹ́ wa bẹ́ẹ̀ ò bá lẹ́gbẹ́ láyé kò ní ní lọ́rùn. nígbà tó rí ẹni tó rí bó gangan ló ṣe rí. mi dá ojú yẹn mọ̀ in fact mi rí ojú yẹn dáadáa gan. o ò rójú dáadáa àmọ́ ń tẹ́ ẹjọ́ sí o gbádùn ẹ̀ ń tá a dáa má parọ́ o má parọ́. mi fi bẹ́ẹ̀ gbádùn ẹ̀gbẹ́ yẹn náà. ó ń dùn ọ ni. kò tiẹ̀ yé mi mixture. ó ń dùn ó ń ta ó ń dùn mọ́. ẹ bọ́ bá fẹ́ ṣe ní ojú ayé gangan tójú ayé gangan àti tó ṣeun èwo ni máa dùn jù. sọ̀rọ̀ ìyẹn dùn ju tójú ayé lọ nǹkan míì sì wọ ẹgbà mí o sọtán ẹ mọ wò mí o ẹ ṣàánú mi. sọtán mo sọ fún yín mo lọkọrin ní dọmọ ìlàmù ṣe rí gbogbo ẹ̀dá tí ń bẹnu ayé pátá ọkùnrin ni o obìnrin ni o kò sẹ́ni tí ò lẹ́gbẹ̀ẹ́ tiẹ̀ lọ́rùn o ńlá àwọn àgbàlagbà bí sọ pé béèyàn ọba lẹ́gbẹ́ láyé kò ní ní lọ́rùn. bọ́ńkálukú bá wá ṣe mójútó tiẹ̀ sí pàápàá jùlọ ẹ̀yin obìnrin báyìí. ẹ wá dàkún bí tá a dé ẹ bá mójútó. a mójútó a tù wọ́n náà ni torí a lè yà wọ́n. ẹ yà wọ́n ló dáa ẹ yóò mọ bá tiẹ̀ lọ káyà yóò mọ gbára ayé kéwọ́ ọ̀hún mọ gbérò ọ̀hún. sẹ́mi ni màá bá divorce ni àbẹ́ máa gbà ẹ gbà mí ni. kẹ́lẹ́ divorce wọn la ṣe wá bí i.
kí n divorce ọkọ ọ̀run àti ìyàwó Táyé. Adájọ́ lèmi. Àbẹ́ àgbà mi. Ẹ má bínú. Ẹ mọ̀ àgbà mi. Ṣé kí n parọ́ fún yín ni? Ẹ má parọ́. Ṣé kí n tàn yín? Ẹ má tàn wá. A ní wọn ò ṣe é yà. Kí n bá lè ṣe ni pé a tù ní a bẹ́ẹ̀ yóò jọ mọ aráyè ṣe tọ̀dọ̀ tiẹ̀. Ó dà bẹ́ẹ̀. Ẹ ṣeun. Kí wá ní ká ṣe? Orí tí ó gbé ni mo ń gbẹ́ láwo orí èkó ni o. Mo bá yín dúpẹ́ pé ẹ ti ẹ̀ tètè fura. Èmi ọmọọba títí ń ṣẹlẹ̀ tẹ́lẹ̀ o àmọ́ ètè mi mọ̀ gbọ́ yìí o. Tó bá jẹ́ pé a fẹ́ kó lákòópé tá bá fẹ́ kó lákòópé ó yẹ kó ní iye tó jẹ́ nítorí kì í ṣiṣẹ́ tèmi gangan. Iṣẹ́ àwọn tó wà ní. Iṣẹ́ tèmi gangan tí mo sọ pé kì í ṣiṣẹ́ tèmi gangan mo wà lọ́ọ̀kan rẹ̀ àmọ́ ó ní àwọn tá a pè ní rẹpẹtẹ tí wọ́n wà á ṣe fún un. Kò burú. Ẹ rò pé àwọn àlùjọ̀nnú la fẹ́ pè ní àbí? Oyé wa ni. Irọ́ àwọn èèyàn bí irú tí yín tẹ́ jókòó yìí náà ni tájọ́ ń gbáyé báyìí náà ni àwọn ìyá tán mọ̀ nípa ẹgbẹ́ àwọn ìyá ẹlẹ́gbẹ́ ni àwọn lápè. Kò burú. Ẹ bá wa pè wọ́n kẹ́ bá wa yanjú ẹ̀. Tó bá wá jẹ́ pé tọ̀dọ̀ tèmi lẹ́yìn fẹ́ pé kó tiẹ̀ kọ́kọ́ dáwọ́ etí kọ́kọ́ ń ṣẹlẹ̀ ìdúró náà a lè sọ̀rọ̀ lórí èyí hùn. Bí a sọ̀rọ̀ lórí rẹ̀. Lórí ìtọ̀dọ̀ mi nìyí. Bẹ́ẹ̀ni ẹ̀yin náà la mọ̀. Ẹ fẹ́ mi lọ́ndẹ̀dì. Ó kéré. Ìgbà ń fà wá lè tó bá wọn. Ó ti pọ̀ ju ní ọ̀dẹ̀ ta owó kíni lẹ́sùn lé ọkọ ọ̀run lọ lẹ́sùn kára rèké kára àdúrún kọ́mọ bá tiẹ̀ lọ lẹ́ni 100,000 níbo ni ká ti rí. Ẹ lọ ra pankẹ́rẹ́. Kí la fi ṣe. Ẹ bí lè ẹ máa ń lè lọ ti yín ẹ wo tí pankẹ́rẹ́ ọ̀bá ràn ẹ mú kòbókò èrè ojú méjì ẹgbẹ́ mọ́ kọ́mọ bá tiẹ̀ lọ. Ó ń ṣiṣẹ́ ti wa ẹ̀yin lẹ mọ̀ wọ́n lẹ mú kí gbogbo ohun àwọn. 100,000 pọ̀. Bẹ́ẹ̀ mọ̀ pé mo ti rí. Ṣé fẹ́ gbò tọrọ? Sẹ́rí tí má fẹ́ dáwọn yẹn lẹ́gbẹ́ sí owó wọn pọ̀ jù bá ń lọ. Torí pé jẹ́ tèmi nìkan ni mo ti ẹ̀yìn èmi ó sì bá yín èmi ọkọ̀ bá yín tù díẹ̀ kọ́ mọ́ dàlá mọ́ ni. Bàbá ṣé bẹ́ẹ̀ mọ̀ pé ẹ̀yin nìkan náà mú ni ẹ dẹ̀ mọ̀ pé mo ti rìtáyà òun náà ní kò síṣẹ́ gidi tó bẹ́ẹ̀ náà lọ́wọ́ ẹ̀bùn ní ká ti 100,000 ọmọ yín náà ni ẹ wò wá ṣe láàánú ó dẹ̀ ẹ jí wa ń bẹ̀ ẹ dákun. Ẹ sábẹ̀ dín nù ẹ. Ẹ jí wa ń bẹ̀. Èmi náà ní owó ọ̀dájú. Ẹ ṣeun. Torí àmọ́ déyìn ó ṣe lórí tọ́lọ́mọ gbà fún mi tí ó fi sàmìyàn mo dé 1,000. Sá 1,000 naira. Kọ́ má dàbí pé èèyàn kankan mi. 1,000 tó. Ẹ yọwọ́ kankan. Èmi tí ò pẹ́ pásọ pé ká mú bíi 20,000 bíi téèyàn bá mú 99,000 dání. Téèyàn bá yọ 1,000 kó ń bẹ̀. Ṣé mọ̀ pé téèyàn bá fi kún kò ní John Daddy. Bẹ́ẹ̀ni. Ṣé mọ̀ pé olórin kan kọrin pé 19 tó lòun ò ní bó kan sí àti ti 20 ẹ̀ mìíràn. Ẹ rí pé lọ fà. Ẹ rí pé lọ fà. 19 tó lòun ò ní bó kan sí. Kò ní di 20 o. Èmi ṣe wo pé bí ẹbí kọ́tẹ́nì kára èké àjùn táàfù tí mo bá tiẹ̀ lọ yìí. Ẹ mọ̀ pé ní 100,000 báyìí. Ṣé ká fún yín nìkan tàbí? Nǹkan ìpẹ́ ṣe ni o. Á fún yín nìkan tàbí ní. Hello PM. Ẹ pẹ̀lẹ́ o, ẹ káàárọ̀ o. Mo wà nílé. Ìgbà tẹ́mi ò rí owó ìfọkànsí pé a ṣiṣẹ́ kankan mọ́. Mi ò fẹ́ ṣiṣẹ́ Mùsàfà, ìwọ náà mọ̀.
á débi iṣẹ́ rẹ̀ tán yóò ní ká parí iṣẹ́ tán kóhun ó tó fún wa ní owó ni mo ṣe wà yìí ìfẹ́ ṣiṣẹ́ sin ẹnìkan kan mọ́ kí n ṣiṣẹ́ kémi náà gbowó kí n jèrè mo mọ táwọn ẹgbẹ́ mi ń ṣe lẹ́nu iṣẹ́ yìí. ọ̀dọ̀ lójú tọ̀ dáná ẹ rí mi. ọmọ jákujàku yìí náà mi fẹ́ ṣiṣẹ́ wọn adèrè gbogbo ẹ̀tàn náà àti jẹun àti gbogbo ẹ̀ náà ọwọ́ àríyàn lè ó ti máa yọ owó tó yẹ jẹun tẹ́tí ò péyàn iye tí wọ́n fún yàn náà orí sẹ́ẹ̀tì náà ló fi gbogbo ẹ̀rà ń jẹ tán ọmọ bẹ́sẹ̀ sòsòsò náà àwọn náà tó mọ́ lọ́mọ ẹ̀rà kìnní kan fún mi o ẹ̀rà kìnní kan fún mi o ibẹ̀ lówó ti tán. wọ́n ṣépè fọmọ ègún yìí ní ìbá kó ebi ẹ̀bẹ̀ ta wèrè rẹ̀ ò ní gbé kọ́ọ̀lù. ló ègùn bó ni ọtún lọ lè ya skíìtì wèrè tẹ́ ń yà káàkiri kọ́hún ní ó jẹ́ kó gbé kọ́ọ̀lù àbí ọ̀dà náà a níṣẹ́ ní àárọ̀ yìí kọ́ wá bá mi lé bó bá wá ń bọ̀ ya ọ̀dọ̀ Ṣẹ́gun kó gba aṣọ rẹ́ẹ̀dì tá a máa fi ṣe sẹ́ẹ̀tì ilé àwo òun gba aṣọ rẹ́ẹ̀dì òun tó bá wá kó mẹ́kó lọ́dọ̀ Gbénga sọ fún ọ pé kó fún ọ ní igbá àti àdó bí ọba aládò kó fún ọ ń wo ṣùgbọ́n ẹni tí ń bẹ lé ọ wà kó ẹni náà ṣe mọ̀wùlẹ̀ dààmú ara rẹ̀ mọ́ dààmú ara rẹ̀ ní kí ọmọ kan mọ́ bá ń kó lọ o gbọ́ kọ́ dáhùn ní o mọ́ lọ fi mí ya skíìtì o bá fi mí ya skíìtì o gba ìpè o tọ́ àwọn múra ọlọ́run jẹ́ kí ilé ìtún yàtọ̀ kọ́lọ́run jẹ́ ká bá orí wọn lé ní. ọ̀nà àtijẹ. Hello, ń bọ̀. Ìrà epo 10,000. Okay, sir. Ìgbọ̀n yín transfer 20 sí ọ. Wọ́n wà fún mi ní káàsì 10 padà. Okay, ṣé transfer lẹ fẹ́ lò ní àbí fẹ́ lò POS? Káàdì lílò kí wọ́n gé transfer fẹ́ lò ní jọ ẹ̀ nígbà wọn transfer. Mo ní fòtò fún transfer. Ta ló wọ̀ mí? Óyá. Báwọn ta epo 10,000 naira. All right, sir. Ṣé kò yín sáà pé o? Ó pé. Èmi ò fẹ́ sítì ni o. Ó pé gan. Óyá káàsì 10,000 sẹ́fẹ́ fún mi. Ọ̀fìn. Fílẹ̀. Ẹ fún cash 10,000. All right. Ẹ dúró. Ó pé. Ẹ ṣé sà. Ẹ kú sẹ́ o. Ẹ ṣé gan sà. Sà. Eégún dá mi lóhùn àwa náà ń dóde location látàárọ̀ dáhùn irú ọmọ òsìwò lọmọ eégún yìí á ti múra tán olókùn tí ọmọ dá wa dó ń jọ mi rádaràda ìbá epo owó tí ò sí lọ́wọ́ olúwa rẹ̀ ṣé irú location rádaràda ló yẹ kó olúwa rẹ̀ lọ àwọn àṣírí tẹ́ẹ̀nà ń béèrè Vespa 1960 lérí 10,000 ẹ fẹ́ ya Netflix standard pẹ̀lú 3,000 àwọn àṣírí gbogbo.
ẹ̀yin ọmọ ìyá mi àgbà. You are my brother. Ìyá àbèjì ẹlẹ́rìn ọ̀gbẹ́, ìyá àbèjì ẹlẹ́rìn ọ̀gbẹ́. Ó wà. Kí n padà wá kó ní. Ìyá àbèjì ẹlẹ́rìn ọ̀gbẹ́, ìyá àbèjì. Níbo ni wọ́n tí wọ́n pè náà? Ẹjọ́ ẹ má bínú, uncle ẹjọ́ ẹ má bínú. Ẹ má akọ̀fẹ́ kí gbogbo wa wà lójú kan náà ni. Tó àwọn kan kó wa pọ̀ lẹ́ẹ̀kan náà ẹ má bínú. Aunty ẹjọ́ ẹ má bínú, ṣé PA yín ti get description ti PM send? Ẹjọ́ ẹ má bínú ẹjọ́ ẹ wọ̀dán ìbò ló wà báyìí nísìnyí. Ọjọ́ bá mi pè wọ́n again tí wọ́n pé. Kí ló ní tẹ pẹ́ látàrọ náà níbo lẹ wà náà? Ẹ̀dùn náà ṣé ìwọ iná pọlọ sá? Kí ló tẹ̀ actors dà? Ṣé mo kọ́ tó ṣe mí ni? Bí mo ti ń bọ̀ ni? Níbo lẹ ti ń bọ̀? Níbo lẹ rán mi? Kó jẹ́ kó rí ẹni àdàkẹ́ wọnú mọ́tò yàrá. Owó oúnjẹ yín lẹ fi ń ṣeré yẹn. Ẹ jọ̀ọ́ ẹ má please come in. Please ẹ wọlé. Ẹ jọ̀ọ́ ẹ̀bí yín kọ́. To become a superstar in industry is not a day job. I know. Kí ló ṣe bọ̀ ẹ mọ̀ pé nǹkan tẹ́ ń ṣe yẹn ó ń disturb tí wọ́n bí báyìí tẹ́ bá tẹ̀ fẹ́ ṣẹ́ ní ti ẹ jẹ́. ọ̀gbẹ́ni fi eré jàre lábẹ́ tẹ̀ mí bí báyìí. wá ẹ máa ní sùúrù o. kò ṣe pé mi ò dá yín mọ̀ ẹlẹ́gbàá àdúgbò mo mọ̀ yín gan. wọ́n máa ṣe báyìí o. bọ́ ẹ mọ̀ ẹ ṣá mọ̀ pé bí náà la máa ń lò fún skit wa bẹ́ẹ̀ ṣe ń bọ̀ ẹ mo mọ̀ pé ti rí kámẹ́rà ẹ dẹ̀ sì ní sùúrù fún wa náà. ọ̀gbẹ́ni wàá lóhun ẹ fún mi ní o. ọ̀rẹ́ má bínú. ya kò sí wàhálà ọmọ ìyá mi. ṣé skit rẹ̀ jáde bá a bì. ìyẹn tí mo pé tá à ń ṣe náà ni. kò sí wàhálà ọmọ ìyá mi. ẹ kásá parí ẹ̀ náà ká tó mọ àfà so ṣó ó yà á rò pa. ṣé ní sùúrù ẹ má ti rò mí báyìí mo bá sọ̀rọ̀ ọ̀gbẹ́ni báyìí náà. ọ̀gbẹ́ni ṣé fún tẹ jẹ́ kí n wo àwọn skit ẹ̀ ti ṣe náà jẹ́ kí n wo àwọn skit ẹ̀ ti ṣe jẹ́ kí n wo náà. bọ̀ ẹgbẹ́ máa ń wò tẹ́lẹ̀. jẹ́ kí n wo àwọn tuntun mi bí wo bẹ́ẹ̀ jẹ́ kí n wo ọmọ bá jẹ́ kí n wo. àlàyé fọ́ fúláwà yìí kẹ́ gbé fàlàyé jà kí ló ṣe yìí. àwọn ènìyàn àwọn ẹni fẹ́ o. àlàyé ní sùúrù ọ̀gbẹ́ni àwọn orí mi létà. rásítọ̀ lóde báyìí sí o. fọlá yẹ ni màá báwo ló yẹ ẹni tá àwọn èmi ló kó ní àbẹ̀tẹ̀ mi. eegun ọbẹ̀ sọ fún mi pé yóò san ìyá rẹ ni àbí yóò san bàbá rẹ torí gbogbo ojoojúmọ́ lọ́wọ́ máa wá irọ́ òsì kan máa pa irọ́ kiri lẹ̀ kó dá mi lóhùn mo ní kó wá bá mi lé látàárọ̀ yìí rí ọ ọtí bọ̀ máa wà mọ́ máa gba location lọ ó gbà bọ̀ gbọ̀ máa gba location lọ gbà wo ní ndè yàrá ìyá rẹ ló fún mi lówó ọkọ̀ ní tó ń béèrè pé gbà wo ní ndè mo ní ọmọ gba location lọ sọ fún mi pé gbà wo lèmi náà tó wá pọ̀ ní lówó mọ́tò yìí ń gba kọ̀rọ̀ káàkiri ni èmi náà jọ ìyẹn nísìnyí tó gbọ́. arákùnrin ìbádá kẹ má jáde lẹ́nu kí ẹ lọ sinmi nílé. ìbádá kọ́ ọmọ sọ̀rọ̀ òfò tó sọ lónìí ọlọ́run kọ́ dáradára ọkọ̀ sí jára mi olóhùn wọ̀ sùn dáadáa
àwọn abanilójú jẹ́ gbogbo ọmọ àlè rádaràdà ìmọ̀ jáde lọ́wọ́ àtẹ̀mí ọ̀jẹ̀ lòsì ọwọ́ jalami olóhùn wọ sùtánà. Uncle, ẹ jọ̀ọ́ ṣe bá mi ya picture. Selfie kan mò ń rí alátara. Kí máa ya picture? Ẹ jọ̀ọ́. Bẹ́ẹ̀ni sà. Ẹ jọ̀ọ́ fine. Ó nìyẹn, ó ti dà. Ẹ ṣé. Uncle, ara yín lẹ̀ ń yá. Jẹ́ wo. Èmi ni lóòótọ́. Bó ṣe ní kí n máa yà ó yẹn sọ́mọ̀ pé ó yẹ kó o ya wèrè ni. Tí wíìgì ẹ dàbí irú ẹṣin. Orí mi tí mò ń kọjá bíbí, ó tẹ̀ wọ́n fẹ́ mò ń go to anything. O ò ní kúre. Kò ní dáa fún yín. Èwo bó ṣe rí, o ò ní kúre. Wo mú ẹ̀bí red button. Abẹ́rì wèrè. Tó dúdú bí backyard bakery ọmọ òsì. Wèrè ẹlẹ́sìn òsì méjì. Orí ẹ̀ ló yọgun bí dáìsì. Bó ṣe ń lọ yẹn ò ní padà wá ọmọ wèrè. Wà á lè máa bó nu ọmọ yìí wà pé. Ọkọ rẹ kọ́. Ọkọ rẹ dà. Olórun jẹ wá. Àbára rẹ ò jà ní tó nínú àjẹ fúnra rẹ̀. Ibo má jọ lọ́wọ́. Ẹbí léèrè. Ìṣe kí mọ̀jàrọ̀ ti dára yìí. Ọ̀tọ́ wọn ẹ̀fẹ́ dárò ni mo dáná. Michael, ọlọ́mọdé Michael kó bá mi. Èwo dádì ni. Hello dádì, àní mo ti fún wọn lóúnjẹ. Michael tó fẹ́ pàṣánù ayé ni. Michael, ṣé yóò máa ṣí ọ́? Ibo ló wà? Ìrìn mọ̀jàrọ̀ ti já o. Májàrọ̀ jákẹ́. Ẹ mọ wèrè tó yẹ pé igbó ló yà ń wèrè. Bó lè ń ṣe fẹ́ mú báyìí? Àbí májàrọ̀ ti ya wèrè ni? Wèrè náà tiẹ̀ ní mo sì tún ti náwó àtòrí irú wàhálà wo lè. Àtìrìnrìn gbogbo tó sì wá àbó. Ọmọ tútù. Ẹyẹ ń wò. Sọ́bù àwọn tútù o. Ọtí ẹ̀ta méjì tó kù ká mọ́ ọ lọ. Ẹ pẹ̀lẹ́ ìyá. Ilé o. Aṣáájú wa. À ń ta. Ẹ pẹ̀lẹ́. Wo. Sóbò yín tutù. Gbogbo mi tutù pọ̀. Ẹ pẹ̀lẹ́. Ẹ fún mi ní làkàsírà. Làkàsírà rárá. Sóbò ẹ̀kan tó kù tí ń tàrí. Bàbá mọ̀ pọ̀ ọ̀rà. Kọ́rọ̀ ẹ̀kan tó kù ó sì mọ́ ọ lọ. Sóbò tó kù tí ń tàrí. Mi bá yín mu sóbò ẹ mọ̀ tẹ́lẹ̀tẹ́lẹ̀ náà. Ẹlòmíì nù yín lọ́bùn. Omi tí ọ̀dà lẹ́mọ̀ fi po sóbò mu fáwọn èèyàn. Èmi bá yín mu sóbò ọlọ́mọdé kiri. Sóbò nìkùn nínú èmi mu. Làkàsírà ni mo fẹ́ rà. Wọn ò ta làkàsírà yìí sẹ́. Ìyá, àjọ ọmọ wa làkàsírà. Wọ́n ní wọn ò ta abẹ́ òun làrán kan gan. Èló ni? Iye tá à ń ta náà ni. Èló ni làkàsírà? Ẹ mú wa bá ń. Mo owó rẹ lọ, mo bù wọn, mo lọ rèé mú ń gbọ́dọ̀ pé òun gangan lójú rẹ rọ kankan síbi ojú adófùrọ̀. Mo mú lọ́nu. Ẹ fẹ́. Wọn ò fẹ́ mo yọ̀ǹda rẹ̀ fún ọ. Ẹ fẹ́. Wọ́n ní mo mú lọ. Ọ̀dà náà. Ẹ ṣeun gan o, àjọ ọmọ wa o. Ẹ̀yin náà ṣe bonanza lónìí inú. Black Monday lónìí jẹ́ fẹ́yìn nù. Báwọn company ńláńlá bá ń ṣe Black Friday ẹ̀yin ṣe Black Monday. Ẹ ṣeun gan. Ilé ọmọ mi, wá ọtí ẹ̀rì jìnnà tó mọ̀ mú ọ̀dà ibi iṣẹ́ lọ bí mo ti ṣe ń wọ̀ yìí. Bọ́ bá ti dé ibi iṣẹ́ tó ń lọ, gbogbo ohun tó bá ti ní kọ́ ọmọ ṣe ń bẹ̀ ní kọ́ ọmọ ṣe o. Gbogbo iṣẹ́ tó bá ti rán ń bẹ̀ ní kọ́ ọmọ ṣe o. Tọ́ Ọlọ́run ó gbà fún ọ o. Ẹni tí mo ẹ fi nǹkan sí inú rẹ ni. Ìbọn ọjà ó ṣe ṣù. Máa lọ. Ṣé wàá sọ fún yín pé ọ̀lẹ ni èmi náà? Tẹ́ ẹ torí làkàsírà ẹ̀yọ kan tẹ́ ẹ bùn mi tẹ́ fẹ́ mọ pàtàkì ayé mi fún mi. Bí mo ṣe wà èmi ní sọ̀lẹ́, bí mo ṣe wà jẹnẹrétọ̀ mo fi bẹ̀rẹ̀. Bí kan parí location tán ká jí ṣíà ká jí fúrèmù mo padà fi di sẹ́túmá lónìí. Èmi ní ṣe ọ̀lẹ ṣe gbọ́. Kì í ṣe pé ẹ̀rẹ̀ṣẹ̀ tó máa sọ fún mi pé gbogbo sẹ́tán bá fi lọ̀ mí ni kí n ṣe. Ṣe gbọ́ ẹ ṣeun gan èmi kọ́lẹ̀ tó máa advice. Gbogbo tọ̀tọ̀ bá àwọn ẹ̀kọ́ mọ́ pa. Ẹ̀yin lẹ́mọ̀. Gbogbo tó bá sọ ní kọ́ mọ́ ṣe ní kọ́ mọ́ ṣe. Èyí làkàtúntà ẹ̀yọ kan fẹ́ máa sọ̀tà ayé mi fún mi. Ó má ṣe kú pa mí, má finú wẹnu kó má bàjẹ́ wá. Toráyé lé ènìyàn burú, wọ́n lè pokùn mẹ́kọ̀ọ́ fúdì. Ohun ẹnu jẹ́ kó má ṣe kú pa mí. Last time tẹ́ máa tẹ̀ ń ṣe ni. Ẹ wo tó
ẹ̀yin náà ẹ sọ̀kalẹ̀ jàre. Ẹ̀jẹ̀ bá yín sí mọ́tò jẹ́ ẹ̀rí mọ́tò sùn. You guys should get down. Ẹ má worry, last time tẹ́ máa ṣe. Oh, okay. Please get down, Mr. Jide, I'm so sorry. Ẹ jọ̀ọ́ ẹ má bínú. Ẹ jọ̀ọ́ ẹ má bínú ya. Ẹ sọ̀kalẹ̀ yín náà má tún pẹ́ jàre. Látàárọ̀ tí yàn ti dúró sínú oòrùn. Lightman, kí ni ìwọ tún ṣe nínú mọ́tò sọ̀kalẹ̀? Ẹ jọ̀ọ́ fún anko kẹ̀kẹ́ ẹyọ kan. Tatu dédé yìí. Hello driver ṣe ti kó wọn bọ̀. Hello PM. Ẹ wo ẹ send owó epo ọkọ̀ yìí ti tan náà o. Ṣé bí 20,000 ní send sí tí mo tún fi 2,000 sí? Bọ́ọ̀lù epo ṣe sáré tán. Epo 20 náà ní ètè náà mo ra 22,000 gan mo ra. Pápá gan mo tún fi 2K kún gan. Epo 22,000. Ṣé ẹ sún olè lọ náà ni? Àkọ́dá báyìí o. Kò tí kìnìyàn bá tiẹ̀ wá mú epo. Ṣé o fi búrẹ́dì kó epo mu ni? Ó dáa. Ẹ send owó epo. Bí ó jẹ́ bẹ́ẹ̀ ọkọ̀ yóò kù sán ẹ̀wọ̀ ìyín fọ̀kànlẹ̀ létí gbé tèmi gbọ́kàdà máa bọ̀ lé tèmi ni o. Ẹ send owó epo. Ilé ayé gbẹ̀gẹ́, ilé ayé lé o, kò ní kálukú máa ṣọ́ra ṣe ni. Má jẹ́ ṣì jẹ́ ohun ẹnu jẹ́ kó máa pa mí. Tí Olódùmarè bá fẹ́ pé wọ́n dá yàn yóò kọ́ bà fún tẹ̀rẹ̀ kẹjẹ́ tó bá ti wá bà fún tẹ̀rẹ̀ yẹn jẹ́ báyìí pé fún ìdá fún yà. Eégún. Ọ̀ká agbẹ́kú fàárọ̀. Ó gbọ́ ikú rẹ pẹ̀lú bó ṣe kí mi o. Látàárọ̀ ò tí sẹ́ẹ̀tì tán. Sọ ma pé kí mo sọ fún ọ. Èyí náà lẹ kọ́kọ́ ní wá bá yín lé. Sọ pé ọtún change ohun fún mi kò ní dá fún ọ bó ṣe change ohun fún mi. Máa gbẹ́ kó bínú. Wo ó ní pẹ́ kú o. Èmi ní sì pa èmi mo sọ bẹ́ẹ̀ fún ọ. Egun èsì ọmọ o. Èsì ọmọ o. Tí o bẹ́ẹ̀ bá dìlé wa lẹ́nu sẹ́yìn ni. Ó yá bẹ̀rẹ̀ sí ní kan tó kàn. Ìbò mo bá bẹ̀rẹ̀ rà pé ìbò ni kí n kàn fún ebéjì. Kàn fún yàrá yà rẹ̀. Àgbẹ̀ abala bàbá rẹ̀ ni kò lọ kàn fún. Wá wèrè. Setman mi. Ẹ pẹ̀lẹ́. Ẹ kúṣẹ́. Rárá. Ẹ jọ dìrẹ́tọ̀ nǹkan. Dìrẹ́tọ̀ nǹkan lé lọ́wọ́. Béèrè òfò. Bí èmi bá lè wá kówó fún. Ẹ béèrè lọ́wọ́ mi pé dìrẹ́tọ̀ nǹkan. Ẹ lọ béèrè dìrẹ́tọ̀ lọ́wọ́ PM. Àwọn èèyàn òfò, àwọn èèyàn bí tẹ́ kówó fún. Mo ń pe nọ́mbà ẹ̀ kò píkì ẹ̀ ní, ó kàn kọ́ tẹ̀. Ẹ bá pè jọba píkì rẹ̀, ẹ pè yá rẹ̀. Wo yọ eléyìí. Wọ́n kẹ́ lọ mọ́ fà wá sọ òun yá. Wọ́n bọ́ sí káṣọ lẹ́sọ̀. Wọ́n bọ́ sí káṣọ lẹ́sọ̀. Ọ̀gá kí lájà fún yàrá yìí ṣe kí lájà fún yàrá yìí. Wọ́n bọ́ sí káṣọ lẹ́sọ̀. Èso àgbẹ̀ tó bá fẹ́ kẹ́ èso kó mọ̀. Tọ́lá yìí náà lájọ pé kàbá yìí fẹ́ kàn fún ebi ẹtí ìdè ká máa pè é fún. Kò fẹ́. Ọ̀gá kì í fẹ́ fún jà. Kí ni mo tún gbé fún jẹ́lìjì? Kí ni mo gbé fún jẹ́lìjì? Tí mo tún kàn fún ilé ẹ̀ tó jọ pé fún ilẹ̀ náà ni ká tún gbé fún kan. Ìwọ yìí mo ti ní kó máa wà nù bíbí báyìí. Ti gbẹ́ fún gbọ́. Ó fi sínú rẹ̀ báyìí. Dàdá àfi kọ́sẹ́ ìlàkàlà àfi kọ́. Ó yá wá mú kó fi kó ti bọ̀ kó sì dùn bẹ́ẹ̀. Ọ̀gá. Wá mú. Ọ̀gá. Wá mú. Bọ́ síbẹ̀. Wọ́n gbé ìfun rẹ̀ sẹ́yìn tí ẹ bá gbé ìfun rẹ̀ sẹ́yìn wọ́n gbé ìfun rẹ̀ sí ọpọlọ kúkà tó sọ. Ó yá wá mú. Má mú sọ́gbà. Tábà bílẹ̀ ayé rẹ̀ dákẹ́ padà dé kọ́ bá ti sẹ́ẹ̀tì tán. Ó gbé fún ọgbó. Ọmọ òsì wọ́tá ti gbé wọgbó láti inú oyún. Sade, agbọ́nlò. Ṣé ìwé mi èèyàn ni? Kí ni yan? Má yìn mí bẹ́yẹn mi ò láìkẹ́. Wàsíwàsí.
èmi ló mo fẹ́ sọ fún yín mo ń tẹ́ bá ti fún mi lówó tí mo béèrè ẹ má bá mi sọ̀rọ̀ nínú ilé láti jẹ́ta. ìwà máa wọn yẹn náà wọ́n ń tọ́ mọ̀ pé ó ní àtọ́ kan tí mo fẹ́ pà nítorí rẹ̀ wo àtọ́ báyìí torí ẹ̀ mo jọ gbé kó alákọ̀ọ́kọ́ fún mi torí ní bá ti pàtọ́ báyìí ìwọ mà kó mú ọ̀rọ̀ kan lọ ra mọ́tò sọ ọmọ pẹ́ǹtì. òun ni fẹ́ǹsì. pẹ́ǹtì ọkọ̀ ó tún wá pọ́nlé nínú owó yẹn náà wọ́n ń tẹ̀. wàsíwàsí tí n bá ṣe pé ẹ máa ń ṣú ọ̀lẹ́ kankan ni n bá gbá etí yín ni. tí wàá tọ̀ ọmọ tó bá gbá mi létí ẹ̀kọ́ tó tètè ìwà fi ọwọ́ ìpẹ́ tó ní ìpẹ́ tí mo ní ìwà fi ra. wàsíwàsí àwọn Yorùbá ló sọ pé ibi tí yàn bá ṣe sí báyìí èèyàn ti ń jẹ so ohun tí tẹ́ bá tó gẹ̀ẹ́sì owó yẹn ẹ má bá mi sọ̀rọ̀ nínú ilé yìí. àmọ́ ìpẹ́ ni. ẹ sì wà yẹn ti Jones lónìí. òkè òun ló dé yẹn náà òun ló dé yẹn àmọ́ nǹkan tó jẹ́ kó pẹ́. ṣé ajá ilé ní kòkó ni àbí èlùbọ́ ni wá tí wá sí wá fún látàárọ̀ kí ló fẹ́. sọ́mọ́ sí jágun yá. sẹ́gbẹ́ rẹ ló pè mí ni. wá egége jẹjẹ lẹ́nu ìwọ náà ká yẹ ọ. tó bá kó sẹ́ ti sún ọ kó o fi sẹ́lẹ̀ ẹgbẹ́ ló wà ní báńkì. kí ló ń ṣèwọ yọ yín yìí. ó dà pé ṣe ìtìsú yín àbí. ó yẹ já lọ. nígbà yóò bá gbé bóyá kẹ kó lọ máa so lóso ó ń ranù ìtumọ̀ lára yín. ẹ jọ ẹ máa ní fúrọ̀ ẹ má jẹ́ kó sórí táyà o. yọyín tẹ gbọ́dọ̀ ń tiẹ̀ o yọyín. yọyín ṣé èyí ló yọ wọ́n sọ pé mi ò lọ́pọlọ ẹ dá wa dúró sínú òrùn bẹ́ẹ̀ yẹn. ẹ ṣáàjì kan máa lọ yá máa lọ jàre. ẹ sáà farabalẹ̀. ṣe máa wá tilẹ̀kùn yín ni àbí báwo. títí lọ pẹ́ ni ò farabalẹ̀. ẹ jẹ́ àpolú ọkọ̀ kìtẹ̀ kọ́ wa bẹ́ẹ̀. ẹ jẹ́ mọ́rọ́ sódò ní sìn. ẹ farabalẹ̀ alẹ́ kò sínú ọkọ̀ ẹ jẹ́ kí ẹ jẹ́ pé pm náà tí ó ti. ẹ jẹ́ mọ́rọ́ ayé. ẹ ló pm orí rẹ̀ ló burú. ẹ ló sẹ́ ń gbọ́ mi. ó yẹ kẹ́ ẹ mọ́ gbọ́ mi o. tó ti yé mo ní ẹ sẹ́ni owó epo ó dẹ̀ pé ẹ fẹ́ mọ̀ dé play mi ṣé mú mi ṣe é ni. epo tẹ́nu ọkọ̀ báyìí o. ẹ gbà mí. ṣé kí ni kí wọ́n máa tì bọ̀ ní location káwọn ọmọ yín máa tì bọ̀. ẹ̀yà títa ní. ṣé ìtọ́ aṣọ ẹ̀ṣọ́ wa mọ́ ọpọlọ wa sọ̀rọ̀ yẹn ṣébi ọpọlọ ló ti jáde bẹ́ẹ̀ yẹn ṣébi ọpọlọ sọ wà gbé mọ́tò rẹ̀ tani ṣé kí lọ́ máa fi ẹ̀yìn pé àwọn actor ni kò sí wàhálà ibolode sọ ti súnmọ́ bẹ́ẹ̀. ṣé ìwà mi ni. ọkùnrin pọ̀ nù wọn obìnrin. kí wàá mọ̀ tí o ṣe fi magnet síwájú kó mọ̀ fi wọ̀ bọ̀ olórí ibú yìí kò sí wàhálà máa sẹ́ni 10,000 sí ọ. ó ti yọ yẹ kí yẹn gbé ọ débẹ̀ ọlọ́mọ gbà wá o epo 30,000 dé location èló ganan wá ń gbẹ̀yàn tàbáyé kò sí wàhálà ọkàn mi ò fowó ilẹ̀ o àmọ́ kó máa lọ kò sí wàhálà ẹ ṣe jàre àǹtí. ẹ wò ó yà pé ẹ mọ bí mo ṣe jẹ́. báwo la yẹ jẹ́. ẹ bá ṣe ń jẹ fún yín. tani ọ. nígbà kan ṣe yín nígbà bá fi yín lẹ̀. ọ̀kadà. ṣé kò ṣe ọ́ ni ṣé kò náà mi ni. sáré ẹ dúró kí ló fẹ́ mú sí. ṣé ẹ ti yàwòrán ni ṣé ẹ ti yàwòrán ni. kí ló ń ṣe yín kí ló ń ṣe yín báyìí ṣé ìgbówó yàrá àgbẹ̀gbẹ̀ kẹ́ tó wá gbé wa ni kí ló ṣe yín báyìí. Hello ibo lẹ wà ẹ náà mo dé location sí setman nìkan ló wà ń bẹ pm gan mi ò rí àní mi ò rí òun náà mi ò rí ibo lẹ wà ṣé fẹ́ kí n jẹ gbèsè ni ẹ náà mo ti sanwó àtòrí ó ń bọ̀ very soon. ẹ̀ ń bọ̀ ìgbà wo lẹ fẹ́ dé báyìí ìgbà wo lẹ fẹ́ dé kí ló ní tẹ̀ ń ṣe báyìí náà kí ló tẹ̀ ń ṣe báyìí ṣé fẹ́ kéèyàn jẹ gbèsè ni ẹ̀yin náà mọ̀ bí iṣẹ́ ìṣe rí náà ṣé fẹ́ kó bá mi ni. ok mi láìkí bí ẹ ṣe ń ṣe o ibo lẹ́yìn gan wà ibo lẹ wà.
Alaye. Alaye. Ọ̀pá yẹn gbẹ́gbẹ́ fún bàjẹ́. Àbáyé. Fẹ́ máa ta fún yàrá àbò tẹ ẹyin àti ìparí fún jẹ. Bó ti tàtí lánàá fún fún jìlá tọgbẹ́ mi ti gbẹ́ fún jẹ. Ọ̀gbẹ́ni wo bíbá yìí mo fẹ́ sọ̀rọ̀. Òun ẹ̀ pa ìyá ẹ̀ ó mọ mi. Ọlọ́ba súbìtì ìyá ọ̀gbẹ́ni owó. Báwo ti àwọn bẹ́lá yín ẹ̀. Ọ̀tá. Àbẹ́ ti yá wèrè ni. Ó gbé yìí sàkámà ilé lọ́dọ̀ tiwa bíbá yìí. Níbo? Alaye mi. Ẹ pẹ̀lẹ́ o. Èmi ni súbìtì tí wọ́n pè ọlọ́ba wa. Ní gbogbo àbá yìí ó yá. Owó mi dà. Owó mi ni mo wá gbà bíbá yìí. Alaye kọjú sí bí mo bá sọ̀rọ̀. Ẹ pọ̀ tẹ́ wá ní àbíwọ̀ nìkan. Ọlọ́ba nìkan ló wà. Orí mo yóò dúró tán. Kò sì ní dá fọ́pọ̀ orí padà rẹ lọ́ba o. Ṣé Yorùbá àtàwọn ṣiṣẹ́ tíátà iná Yorùbá àgẹ́ náà jẹ́ nìkan kan tó gbádùn ni. Ọ̀sán lé làwa náà. A ti kò lé ní tí ó ti tó sùn mẹ́ta tẹ́lómìnì wa ti kò lé. Jẹ́ pé àmọ́ sùn tẹ́lì káàkiri. Ayé ilé ìfẹ́ bàjẹ́ ni. Ṣé èmi ló bá rí báyẹn? Ọbẹ̀ sọ̀fò mọ́ tilẹ̀ ni. Ajé mi ò èmi. Ọ̀dà ẹ̀pẹ́ ń bẹ́ láyé yín àbí. Ọ̀dà pé ìyá rẹ̀ fẹ́ sọ̀fò. Ìyá rẹ̀ fẹ́ sí òfò. Kí ló fẹ́ ṣẹlẹ̀? Ìyá rẹ̀ ó fẹ́ sí òfò. Ọ̀yà mo bẹ́. Ọ̀yà ṣé amọ̀dà wọn náà di amọ̀mù. Ọ̀yà kò ní dá fún ọ. Ẹ fẹ́ bá mi fa ọ̀yà. Ọ̀yà. Wà láwọn pín re. Kí ló fẹ́ ṣe? Kí ló ṣe fọ́? Wọ́n para bọ̀. Ní sẹ́yìn lọ́dún ìbàdàn ni mo sọ fẹ́ fún yín. Dá yàn mọ̀. Dá yàn mọ̀. Wọ́n bá jẹ́ kí ẹ gbà ní ẹ̀sọ́ ní orí. Mo para bọ̀. Mo sì ń para bọ̀. Padà bọ̀ fún Tani. Àbúlé orí burúkú lélẹ́yìn ní iṣẹ́ táwọn àgán ṣe jẹ́ pé àti ìkéde nínú ẹnu iṣẹ́. Ogun pọ̀ fẹ́ o. Ó sì òfò pẹ̀lú ológun ọ̀fẹ́ tó sọ. Ọjà wèrè. Àbúkẹ́ kí n gbọ́ ní ẹ̀mọ́ ní èrí. Ọ̀ká. Tààtì ìròwó gbà wọ́n ti bàṣẹ́ jẹ́. Sórí ìdí ò sì fẹ́ burú. Orí ìdí ò fẹ́ burú. Ọ̀ká kẹ́ jẹ́ fún ẹjọ́. Ẹ̀yà ṣèkà tó ṣe. Ọ parí iṣẹ́ fún mi. Ọ̀ká ẹ má já tí ìkú báyìí. Ọ̀dà akéde kú rẹ̀ kú ni. Ẹ má tí ìkú báyìí o. Ẹ fún mi fún ọwọ́ kẹ̀kẹ́ tó gbé kí ikú tó gbé ìpá fún yín dànù. Kí gbogbo fún wàhálà wèrè kan báyìí. Wọ́n ti rí nǹkan fún délọ̀ mo jọ gbé nǹkan. Tí ẹ rìn bí ìwèrè ó yẹ kó o ti wọ kárátà rìn bí ìwèrè. Makeup artist ẹ̀jọ̀ director ní kẹ́ bá wọn ṣe wèrè fún. Lóòótọ́ ti ya wèrè díẹ̀ lọ́bọ̀ kó tún ya wèrè sí. Ó ti yẹ yín. Kí ló ṣe ẹ dáhùn. Sanma ò tí ì dé. Tó bá dé mo tẹ̀lé kọ́kọ́ sáǹdì ẹ̀. Tẹ bá ní ká má lo Sanma kò sí. Ẹ ṣé kí n máa fi fóònù rìkọ́ọ̀dù ní ká má lo Sanma. Ìwọ ò tiẹ̀ kì í fọpọlọ sọ̀rọ̀ tí ẹ̀ ìdodo ló fi ń ronú ni. Àná máa fi. Mo rò bó tiẹ̀ ṣé mi náà mo ní fíìmù ní tó o bá ṣe mọ́ ẹ̀kọ́ ní burúkú ẹ̀ lọ. Ṣé mi mo pè ọ́ ṣiṣẹ́ ni? Kò sí wàhálà. Irú rábìsì òfòwò lélẹ̀. Ayé ẹ fi eléyìí lẹ̀ ilà tí ẹ̀ gan jẹ powder. Ẹ má rọ makeup gbogbo nù. Ẹ ṣe wèrè fèlè. PM wọ́dà. Kí ló ṣẹlẹ̀? Wọ́dà jà ríra wa. Kí ló ṣẹlẹ̀? Mo ti sẹ́ẹ̀tì tán. Ẹ wá ya tẹ́yà kí lọ lè sẹ́ẹ̀tì àfihàn ọba. Ṣé ẹrú ló máa ń sẹ́ẹ̀tì àfihàn ọba ni sáyé ẹ fẹ́ bàjẹ́ ni? Kí ló dá tèmi àti ẹ papọ̀? Ṣé dáre tọkọ̀ ló pè wá bíbí ni? Àti ìyà kẹtọ́ ní o fẹ́ lọ túbẹ̀ yẹn. Ṣé o ya wèrè ni? Kò ní yọ. Kò ní yà wọ́ gan. Tó bá yọ yóò yẹ ẹlẹ́lẹ́ fún. Tó bá yọ kò ní dalẹ̀. Wọ́n dáadáa. Ìsẹ́ẹ̀tì látàárọ̀ ẹ fún mi lówó, o tún wá sí tó tún wá bá mi sọ̀rọ̀. Ẹsẹ̀ mi mo wá pè ẹ́ síṣẹ́ ni. Ìsẹ́ẹ̀tì látàárọ̀ ẹ fún mi lówó. Kí ló kẹ́ tèmi? Ṣé kó bá kó o gbòbí tó o bá gbowó? Àbó o ti ya wèrè. Ṣé mo pè lọ bá dáre tọ̀ náà? O ti sínwín. Ìwọ gẹ́ ti ṣi èrè. Ọlọ́run ò lè wú ọ o. Èso ò ní dá ọ sí. Ọlọ́run bá dọ̀ ọ sí ẹ̀yìn rẹ̀ ọ̀dà ni. Àwọn tó bí ọ pẹ́rẹ́ǹtì ẹ̀yìn wọn ò ní dá. Sórí àwọn òbí rẹ̀ wájú tán fi kalẹ̀ lẹ́kọ̀ọ́ ní yẹ wọn. Bí tán kọjú sí báyìí náà kò ní sun wọn. O ní sun wọn wèrè tí o máa go tí ń wo táìmù wo lólù. Àsìkò oríbù rẹ ló tó yẹn o ti yàwé kọ́ni burúkú ẹ̀kọ́ mi ó fàgbàrá ṣe sẹ́ẹ̀tì wọ́n fẹ́ ká máa fi sòrìṣà ẹ wo bó ṣe dàgbà tó. Ìgbà títí ọ̀tà náà ló lù. Orí ẹ ti burú. Ọmọ tó ń ṣe. O ní gbádùn. Kò ní dá fẹ́yìn bẹ́ẹ̀ ṣe rìkọ́ọ̀dù wa à ń jà ẹ́ rìkọ́ọ̀dù kò ní dá fún yín. Ẹ ju àti ta ló ń jà bí mò ń bọ̀ wí. Ẹ fi sẹ́yìn pàtàn ni o ẹ ti wáyà sí ní fi pàtàn rẹ. Ẹ yà wèrè ẹ̀yin náà tẹ kọ́ni burúkú yín lọ ẹ jẹ́ kámẹ́rà yàṣẹ tó fẹ́ yàtá ní sẹ́yìn mo pè pé kẹ́kẹ́ wá yàṣẹ ni. Ẹ̀yin ẹ dá mi lóhùn kí ló tún ọ náà ní orí tó ti yà wèrè gidi ni. Ara mi ti yá tẹ́lẹ̀. O sórí ẹ ṣé wèrè ní tẹ́lẹ̀. PM ẹ fún wa lówó oúnjẹ náà kí ló ṣẹlẹ̀ àkàkà dúró látàárọ̀ ni ẹ kàn ń sọ pé kí ni ẹ fún wa lówó lẹ́nìtì. Ẹ wá PM ṣẹ́ẹ̀dẹ̀ máa fìjà sílẹ̀ ṣẹ́ẹ̀ni fún wa lówó oúnjẹ lọ́jọ́ tí ń lọ náà. Ẹjọ sẹ́mi mo pè ṣiṣẹ́ ta ní ẹ̀gẹ̀ náà máa jẹ powder kí ló ṣe fi gàrí wọ́n powder kó máa jẹ. Èmi sọ́ọ̀sì lẹ́nu ẹ̀. Láìpẹ́ mọ́ ẹ ṣe wèrè fún yàn dáre tó mo ní o ṣe wèrè fún yàn béèrè oúnjẹ lọ́wọ́ mi. Kí ló yọ eléyìí? Fẹ̀yìn náà ó lè má ní ìdí makeup fún wèrè jẹ. Ó yẹ ṣáà dáadáa.
sórí ẹ burú ni. ìgbà tó bá ti wù yín ni mo rò bó tiẹ̀ ti ya wèrè orí pé mi àtẹ̀yẹ́ ń fa wàhálà àwọn bíbí pé ìgbà wo lẹ fẹ́ bẹ̀rẹ̀ ṣe. kí ni ìyẹn wá ṣe kan tèmi kí ló ṣẹlẹ̀. ẹ máa lọlé àbò tí ya wèrè ni. kò sí wàhálà ẹ bá fún mi lọ́wọ́ mọ́tò kò yẹ kí n máa bá tèmi lọ sílé ìfọ àìní. èmi mo mọ́tò tó fi wá bí ni àbórí ẹ ti bú. ẹ ṣe wèrè fẹlẹ́ ìjà rẹ kí tó ṣe wèrè fẹlẹ́. èmi ò ráyè gbogbo eléyìí. kí ló ṣe wọ́n tiẹ̀ ìgbà tó yẹ kó sọ̀rọ̀ kò sọ̀rọ̀ ọ̀rọ̀ wèrè ẹ wo ló pọ̀. ẹgbẹ́nu olórí burúkú jẹ́ iná ìṣàn tó mi pátá ti ro sí wèrè lórí abẹ́ mi tó sá pátá sí òpònú. a ní ẹ máa pa fóònù yìí tẹ́ bá ti wà lórí sáyẹ fẹ́ ṣòfò ni. ṣé ìwọ náà fẹ́ ṣòfò ni ṣé ìwọ náà fẹ́ ṣòfò àti ìwọ náà. no problem. hello. continuity. sá. ó yá ẹ bá mi yọ àwọn sí ìjáde. Bàbá, ẹ fún iṣẹ́ sà, ẹ fún iṣẹ́. Mo rọ́wọ́ yín orí pé ẹ fẹ́ parí èyí agbára yẹn. Àdìsẹ́ ẹ̀tẹ̀ ẹ̀tàn. Ẹ try. Nǹkan méjì ni mo wá rí yín fún. Alákọ̀ọ́kọ́ ń bẹ, bàtà ń sẹ́ẹ̀tì ní ọwọ́, àwọn ọmọ wèrè kan kóra wọn wá, láwọn fẹ́ gbowó lẹ̀. Èmi náà ṣe wèrè fún. Ok, 50-50 lọ́nà yẹn. Ṣé ẹ sá fún wọn lówó? Owó kíni, ìfẹ́ nìkan kan nu wọn lówó. Àmọ́ sọ fún mi báwọn kóra àwọn padà bọ̀ wá páwọn bọ̀ wá gbowó mo ní kí n sọ fún yín kalẹ̀ lẹ́ni. Wọ́n bá mi náà bí. Dáná ẹlẹ́ẹ̀kejì ibẹ̀ èyí gangan ni kókó ọ̀rọ̀. Bó ni. Mo sọ fún yín mi ò jẹ́ yín lówó ti tẹ̀lé náà ó kàn wá ń pẹ́ ni I'll give you your money. Máa fún yín lówó yín nẹ́tíwọ́ọ̀kì kìíní ló ṣe díẹ̀díẹ̀ ló ń ṣe bálabàla. Kí ló kọlé ayé mi pẹ̀lú nẹ́tíwọ́ọ̀kì ẹni nẹ́tíwọ́ọ̀kì ṣe bálabàla ẹ wo oúnjẹ tẹ̀ fún wa náà 1000 àwa méjì. Ṣé 1000 sọ́wọ́ ni? Kódà àwọn ọmọ òòjọ́ ní ìsìnkà 1000 lè yọ ọmọ òòjọ́. Kí ló kọlé ayé mi ẹ fẹ́ mọ̀ fi 100,000 ya sinimá standard ẹ jẹ́ báwọn dàrẹ́kítọ̀ wèrè sọ̀rọ̀ irú àwọn kan bá fẹ́ ya fíìmù kan kówó gidi kalẹ̀ lẹ̀ àwọn akẹ́tà àti sẹ́gàn ṣe àgèrè lẹ́nu iṣẹ́ yìí ni. Àjèrè ìjọkan. Èrè wo là ń jẹ. Ẹ̀yin náà wo producer náà kò lówó lọ́wọ́. Nínú tọ́lọ́kọ́bọ̀ tẹ̀ fún wa àmọ́ gògóró á ṣe sì ná ṣé táwọn ẹgbẹ́ wa ṣe là ń ṣe ni. Ọ̀rọ̀ yìí ti yé mi kò sí wàhálà ẹ já fara dà. Àwọn ẹgbẹ́ mi bẹ báǹkì tán ṣiṣẹ́ báǹkì èmi mo mọ̀mọ́ tí mo tú ṣiṣẹ́ sẹ́ẹ̀tì yìí. Bẹ́ẹ̀ sì wá ṣètò yóò láyìn tẹ́ ẹ bá ti jalè ń díẹ̀ yóò láyìn. Mo lè yóò ti là àdìsí èjì lẹ́yìn tí ń sọ fún mi pé ńlá ẹ tẹ́ jẹ́ kí n là náà kọ́ lẹ́yìn sí wa dáadáa yìí. Fata rolling dollar pé 97 years ò tó là kì í ti pẹ̀lú fẹ́. Ẹ̀yin lè pé tí kò tó ti pẹ́ là kẹ́ kí ti tún ju fata rolling dollar lọ. Kò rí bẹ́ẹ̀ mo fẹ́ gba owó àjẹbẹ́ àdàṣẹ́ dúró. A lè dáṣẹ́ dúró. Director. Producer, my producer. Iṣẹ́ ni. Ẹ pẹ̀lẹ́. Yes ma. Ẹ jọ̀ọ́ kí ni mò ń gbọ́ tó ń ṣẹlẹ̀ yín pẹ̀lú setman. A ti yanjú ẹ àbí bàbá. Bí sẹ́ẹ̀tì ó ṣe dá ní àjọ ń sọ. Ok, àtòrí ńkọ́ tẹ̀ sọ pé ó ń bọ̀. Àtòrí ń bọ̀ ẹ̀yẹn má wọ̀rí àtòrí máa débi àtòrí máa débi. Báwo lẹ ṣe ń ṣe báyẹn yín pípù yìí náà? Ẹ má wọ̀rí ṣé bí kí fíìmù yín ti dáa ni oníṣàdé wà ẹ̀yẹn má wọ̀rí mà. Ẹ má wulẹ̀ dààmú ara yín àti yanjú rẹ̀. Ṣé ti yanjú ẹ má wọ̀rí. My director. My PM. PM náà ló dé. Àtòrí náà tẹ̀ sọ wípé ó máa wá àti rí. Ìyẹn kù sọ́wọ́ PM. Àtòrí àtòrí ń bọ̀ orí ń fọ lọ́wọ́ ni àtòrí ń bọ̀ ó ti lògbó ti ó wà fún. Ṣé ẹ bá mi sọ fún wọn ẹ ń bọ̀ nísìnyí ẹ wò kẹ́ ẹ tó dijú kẹ́ ẹ tó là ó ti lọ sorry ó ti dé àtòrí ń bọ̀ àtòrí ń bọ̀ ẹ lọ kàn ẹ má wọrí àfún yín lówó yín ẹ ṣẹ̀ṣẹ̀ jọ sí. kọ́rí burúkú lórí burúkú lélẹ́yìn tí ẹ. Olùsí àwọn èèyàn òfin ẹni bí ó súnmọ́ kẹ́ ẹ lọ ẹ̀wọ̀n. Ọ̀tọ̀ Ọlọ́run ìyẹn rádaràda ẹ mọ̀ sí àgbẹ̀mọ̀ kóbìnrin kí olórí bẹ́ẹ̀ ṣiṣẹ́ tán náà obìnrin náà lẹ́ẹ̀sìn lòsì ó sì ráwọn ọmọ gidi náà gbé náà ọmọ gbá ọmọ ráńdú káàkiri. Yes sir. Yes sir. Àtòrí ń bọ̀. Ìyẹn fún mi lẹ́bà. Àtòrí ti bẹ́ẹ̀ débi. Ṣé rí ọmọ mi ni mo fẹ́ introduce sí yín. Ọmọ ẹ àbí bébù ẹ. Ọmọ ẹni náà bébí ẹni ni. Very good actor. A very good one. Very good one. Mo fẹ́ kẹ́ ẹ máa bá mi lò síṣẹ́. Ó ti yẹ mo sọ fún pé kó fara balẹ̀ kó fọkẹ́ balẹ̀ tẹ́mi bá ti mú déwájú my director. Sórí gbogbo àwọn fíìmù yìí olo PM ẹ. Bẹ́ẹ̀ ni. Bó ṣe wà yìí yóò gba African movie award. Kí lorúkọ rẹ̀ náà ó dàgbé bébì náà lorúkọ ẹ̀ ó ti yé yín. Ó tiẹ̀ ti dá báwọn ibi àṣekínní kan sí nǹkan kan ti wù ú bẹ́ẹ̀ sórí there is part. Eddie má bọ̀. Sórí ṣó mọ sí nǹkan táwọn wálé dì tó máa ṣe
sin èwo náà àwọn ladies. Tí mo ní di lára àwọn nǹkan tá a need nínú script ṣé tá kò lè jọ kẹ́ 29-30. yes tí mo ní kókó extra 10 sin fún mo ti rẹ̀ ń ta máa lò wá ó máa ṣe wàláì. ṣé wà okay PM. ẹ má jẹ ẹ jẹ́ kóun ṣe lára òun lè ṣe lára. má jò ṣe lára. ẹ jò ṣe lára. máa direct. lọ́ máa lọ jàre lọ́wọ́ make up. ó yá jalè. mo ti ṣe tán mo fẹ́ fi script yàn. director sir. yes dear. wọ́n ta ní ìdìkúrò yẹn ẹni tó tóbi tó ná. nà ṣe bí rò kíní yàn eléyìí ò ṣe. ṣé wọn mẹ́gbà tí mo kọ story ni kí ni problem yìí báyìí na your film kí ló dé. director yes. get out lọ́wọ́ wo bí wọ́n ṣe set kó lè mú make up kókó make up wèrè yẹn pápápá àbí irú àwọn PM wèrè wọlé lè nà. do you get yansh ṣé torí kò tóbi get out kúrò bí jàre lọ́mọ ṣe nǹkan bí irú èdìbò lélẹ̀ tí wọ́n bá tẹ̀ ti gbàgbára yín lọ́wọ́ ẹ̀ kí wọ́n ara yín baby àwọn ṣe ń rìn dè mọ́ mi dìde fún mi 360 bí orúkọ ibì kan fún mi 360 ọmọ rẹ̀. máa dà ẹ̀tọ̀ kí ló tún ṣẹlẹ̀. ẹ ṣe jẹ́ kó ṣe lára kó kú ní fọ́sìn. má jẹ́ kó kú. wàláì ó bọ́ bọ́ ṣe ń kú ẹ̀yin ni ó kú fún yín kú wò ó ń kú tí ẹ jọ ẹ jẹ́ kí o ṣe kínní ẹ jẹ́ o ṣe fọ́. máa dà ẹ̀tọ̀. ẹ jẹ́ kí ọmọ yìí ṣe. òun náà ní pé kó ṣe lára kó kú ní. ọmọ yìí gúdù fún lead role. rárá ọmọ tó lead tó bá yàrá kẹ́ fẹ́ lò fún suit ọ̀hún. rárá kò sí ìtìrí ọ̀bẹ o ẹ tó kò sí kò sí eléyìí script dàyẹ̀tọ̀ kò sí eléyìí script iṣẹ́ yóò ní lálùbáríkà o dàyẹ̀tọ̀ ẹ tàkìtì ni o. mo fẹ́ kó wọ́n kàn tẹ́ fẹ́ bọ̀ ni. wèrè ìwọ náà gbé kọlu ẹ lo no cloth. kí ni mo fún wọn mú mo dẹ̀ sọ fún ẹ. tí nǹkan kan bá fi lè ṣe director wàláì tí wọn bá arrest ẹ kó pè mí lọ́mọ àlè. tí nǹkan bá ṣe ẹ tẹsẹ̀ ilé ìbọn kò sọ̀wọ́ tèmi bẹ́ẹ̀ o tí nǹkan kan bá ṣe wọn ẹ lọ yẹ̀ wò ní family house wọn kóòkì tí mo mu kù náà kọ́ mo gbé fún wọn ni. ẹja bá ṣe lọ make up ọmọ wèrè yẹn dà let's go speed. costume jọ bá mi lọ fún wọn lówó petrol wọn ra petrol. ó yá speed petrol. lọ́rọ̀ petrol kò kúrò sorry mọ pariwo fò mọ kí ló ṣe ẹ assistant lásán ni ẹ. assistant director ni ẹ torí pé director ti ya wèrè ni ẹ kó gbàṣẹ ni. èdì ni ẹ ṣé èdì díẹ̀ ni tí màá ní mi lọ́kàn ṣé wọn ló gbà mí ṣiṣẹ́ ni. you have to respect my position. ìwọ náà respect my position kó sọ fún ọ pé. costume please ẹ wọ ẹyin náà rìn lẹ. o ti ya wèrè. ó yá jáde ẹrin lẹ dá mi ló tẹ̀. kọ́mọ kan wá lọ ra petrol yẹn gan mi rà ò ní gbádùn. ogun ẹ ti dìkanra ogun ẹ ti dìkanra lórí sẹ́ẹ̀tì ṣé kí n lo megaphone please everybody calm down. tábà ti ń pera wa ká máa dára wa lóhùn ẹ jẹ́ bá mi fún babaláwo láṣọ kẹ fún àlàó àti wúrà láṣọ àwọn tó fẹ́ wá gba wèrè kẹ dá mi lóhùn ẹ dáhùn ẹ wò sẹ́yìn tí wọ́n ṣọ tán bẹ́ẹ̀ yẹn ìwọ̀n ló tẹ̀ mọ́ gbogbo wà láàwù. ló ń pọ̀ lójú kòkòrò ènìyàn ọ̀nà fún mi. ẹ jọ lẹ́yìn yẹn náà sẹ́yìn tí wọ́n ṣe lẹ́yìn kí ló dé lẹ́yìn eléyìí pẹ̀lú pò kí ló ṣẹlẹ̀ náà. speed. sorry o. tó ya wèrè ní òzé tó máa ń ṣe bí madman bá. ṣé bá a ti kí ọ̀pẹ̀rẹ̀ sọ orí ẹ̀ burú ni. sọ ṣe kí ló ṣẹlẹ̀ ṣe tí bá mi tẹ́sí bẹ̀rẹ̀. o ti fún wọn ládàá ni ibi ìdí market àbí kí ló ṣẹlẹ̀ sí ìjàre. so on action ẹ̀yin ẹ máa lọ sí ẹ̀yìn yẹn ẹ̀yin ni òní fọwọ́ rọgì ẹ máa lọ sí ẹ̀yìn ẹ̀ àti gòkè òkú tó babaláwo ẹnu ọ̀nà yín ìnáwó méjì tó fẹ́ bọ̀. please are we good? are we good? ẹjọ́ mi ò lè pariwo are we good? ẹjọ́ mi ìpariwo ń ba gbọ́n. so tẹ́yìn bá jáde máa jáde pẹ̀lú àdá yẹn ni o rere wá fi ṣá wọ́n bí by blood make up ṣé blood yẹn ti rẹ́dí ẹjọ́. yes. all right thank you. ṣé máa fi ṣá wọn ṣá ti gẹ̀ẹ́tì ẹ̀ bẹ́ẹ̀ ẹjọ́ ṣá ti gẹ̀ẹ́tì ẹ̀ wọ́n dẹ̀ máa fẹ́ ṣá wọn àdè máa pọ̀ tì síbẹ̀. yeah all right thank you calm alpha rolling roll sound. mo rò bó ṣí èrè mo rò bó tó ná gàwó kámẹ́rà rẹ tó ga jù ọ lọ mo rò bó ṣí èrè. ọ̀tọ̀ ni ṣiṣẹ́ tó náà jáde ẹ wọ́n dá wa lóhùn. kí ló ṣẹlẹ̀ dáa ẹ̀yin náà ní sùúrù. kí ló ṣe ìwọ náà kí ni.
Àmọ́ ní láti kí ọ padà nìyẹn o. Ti wà lórí iṣẹ́ tí mo sọ fún iṣẹ́ ìtẹ̀ sí ìwèrè yẹn. Èmi náà kọ́kọ́ máa yà director gan máa pe action sí, màá pè ẹ́ padà tí n bá ti ṣe tán, ṣùgbọ́n. Ó dáadáa. Ìyá mi jẹ ẹlẹ́rùn ọ̀gbẹ́, ìyá mi jẹ ẹlẹ́rùn ọ̀gbẹ́, ìyá mi jẹ ẹlẹ́rùn ọ̀gbẹ́, ṣó wà, ó wà, ṣó wà, ó wà, ṣó wà, ó wà. Ìyá mi jẹ ẹlẹ́rùn ọ̀gbẹ́, ìyá mi jẹ ẹlẹ́rùn ọ̀gbẹ́. Please, one direction, ẹ̀ẹ́dì sọ̀rọ̀. Àníkẹ́ máa fáwọn èèyàn lọ́pọ̀ tí ìṣòbó tí ń kọ́ sáwọn láti join. Àbí? Are you good? Are you rolling? Play it. Thank you. Scene 5, take pass lane 3. Single time of master shot. Naked. Call it. Withdraw. Okay. Scene 5, take 1. Ẹjọ́, one direction. Kí ló ṣẹlẹ̀? Play it again. Scene 5, take pass lane 3. Single time of master shot. Slated. Silence in background. Ẹ má jà ṣiṣẹ́ pè fúnra wa. Ìwọ náà pé action. Ó ti tó. And action. Ẹ̀yin èèyàn fọ́rọ̀gì. Bó ni ẹ ti débi látàárọ̀ báwọn. Ẹ kú àgbálẹ̀ wa. Àwọn ẹni sọ fún mi lẹ́ ń bọ̀ lónìí náà. Wọ́n rẹ̀ ń bọ̀ lónìí. Fọ́rọ̀gì ẹbẹ̀ wa gbà. Bẹ́ẹ̀ni. Ara ẹ ti yá. Ọlọ́run ṣeun. Bàbá mi ẹ bá tí ẹ̀kan náà dẹ̀ máa ń ṣe ń pè ní ìsinyìí yóò jáde. Fọ́rọ̀gì o! Fọ́rọ̀gì àwọn èèyàn rẹ̀ ń bèèrè rẹ o. Ó ń bọ̀ ní ìsìn, ó ti gbọ́. Báyìí ó ń bọ̀ ní ìsìn. Ó ṣàdáyín lójú pa rẹ̀ ti dáadáa. Ẹni tí mo pè tó dá ń lò. Bí wọ́n ṣe mú ní làbá yìí. Ṣebí Fọ́rọ̀gì ni ọgbọ́rọ̀. Bẹ́ẹ̀ni. Ìwọ ló bá fún mi. Bàbá. Ìwọ ló bá fún mi. Ẹ wo Dara éèdì wèrè gidi ni o wèrè onígbé ni o wèrè onígbé ni o ẹ sá lọ o ẹ tó bá fẹ́ ẹ jẹ́ sọ̀rọ̀ jẹ́ họ wèrè gidi ni o wèrè gidi ni o. Ojú la rí o, a ò mọ inú ènìyàn. Àlójú la rí o, a ò mọ inú ènìyàn. Ènìyàn ṣòro gbójúlé, tí inú rẹ̀ ni kò mọ̀. Ṣọ́ra ṣe ohun ẹnu PM wèrè sáà ti tú báyìí adúpẹ́ fọlọ́run tí wèrè tú wa ká sígbó ni a sì ṣe. Bí ò bá sówó ṣe fún mi ní owó mọ́tò ẹ sáà mọ̀ pé ó gba àwọn tá a kó wáyé náà lọ lè yá mi ni pé tí bá dá padà fáwọn tán ní ẹrù wọ́n ṣe é sọ fún ẹ pé wèrè tú wa ká ní location àbí kí lẹ fẹ́ kí n máa sọ. Ọ̀dà náà ẹ bá sẹ́ndì owó mọ́tò kí n fi kẹ́rù. Ṣé ní dàrẹ́tọ̀ tí wèrè ti sápá ṣé kí n lọ bá dàrẹ́tọ̀ lọ síbítù náà àbí kí lélẹ́yìn bá mi ń sọ má jẹ́ kí n change ẹ̀ fún ọ.
béèrè owó ṣẹ́ owó mọ́tò ní kẹ́ bá mi sẹ́ndì owó mọ́tò gbogbo tí mo kó kalẹ̀ ní wàárù yìí mọ̀ kí ló bá mi sọ lẹ́nu. Ìwọ̀n tiẹ̀. Ọ̀ká ṣé ẹ sọ pé ká ṣe fún owó oúnjẹ náà. Sọ fẹ́ jèrè owó oúnjẹ kí ni àti ìrówó sẹ́gbà sọ pé mi owó oúnjẹ wo jẹ́ kí n sọ fún ọ sórí gbogbo ẹrù tí ń bẹ́lẹ̀ lẹ́yìn ní wọ mọ́tò wọ ló forí rú o. bàbá sẹ́ẹ̀kì ẹjọ́ mọ́tò ló fẹ́ bá yín gbé ẹrù ẹjọ́ kó gbé mi mọ́. oníṣẹ́ndé wà gbogbo ẹsẹ̀ ti dàrú àrí dìrẹ́tọ̀ àrí pm owó oúnjẹ gan àrí gbà gbogbo ẹ̀gán ti dojúrú kò sí ẹ̀yẹ́ yàn gan kò sí kémi náà ṣe bá yín dé ọ̀nà ilé. ọkàn ga ni ọ̀nì láàká ìbò sí wa o sì lè fiṣẹ́ ìjẹun bó ṣe wà ó padà fiṣẹ́ ìpàtàn kó o ṣe rí ni o. àjọ gba bíbí wèrè ńlé wa àwọn owó táwọn òfin kẹrin sọ pé mi sọ ọkọ̀ tó bá kọ́ àwọn akẹ́kọ̀ọ́ gbé ọ. kì í ṣẹ̀bi yín olójé kí panama yín rí báyìí irùngbọ̀n yín gan ò yàtọ̀ sí ìrìn ẹsẹ̀ yín ni ò jẹ́ ní mọ́tò ni ò jẹ́ ní kankan ẹ kàn dàgbà ni kò sí ẹ̀yẹ́ èèyàn gan ẹ máa bá ti yín lọ́jọ́ ẹ̀wọ̀n tó ṣe rí gan kò sí ẹ̀yẹ́ èèyàn. ó padà fi pàtàkì bó ṣe rí ni. ọmọ àlè àbí kán máa fi ọ ṣe pass by inú fíìmù wọn ò fún ọ nísìn ẹyọ kan rí bó ṣe wà yìí pass by náà ni wọn ló tún bá júwe ara rẹ̀ nínú fíìmù pé èmi wèrè lékè èmi náà fi ṣe eégún èmi náà fi ṣe èṣù. ọ̀gá yóò tó bá jọ pé ẹ pé fún ìpọ̀ tiẹ̀ ẹ pé fún ìpọ̀ tiẹ̀ èmi ni orí mi yọ fún ibi àárín ẹ̀rọ yẹn. so ọ̀dà nìkan tó ṣiṣẹ́ yìí tó ṣe oríire nílé eégún ẹ̀ àwọn ẹgbẹ́ rẹ̀ gbogbo àwọn tí mo mọ̀ tán ṣiṣẹ́ yìí kì í ṣe ègùn ẹja ló yẹ kó lọ lè mọ mú àbí kó mọ bẹ́ sódò tó tọ́tù fún mi kó sì dànù dáradára. ẹ jẹ́ mi ò gbé wá fún ayé ni kí ló máa ń jẹ fún ọ̀gá yìí náà. update mi. update àwa ọ̀dà mi ẹ jẹ́ kí n update mi. wọn update orí ẹ̀rí àbí. tí wọ́n ti wẹ̀wẹ̀. ọ̀sán ti dẹ́ bọ́ọ̀lù tó ń ṣe báyìí. wájà ibo ló ń sá lọ báyìí. Canada ọ̀dà mi. bàbá ewé ń jẹ́ la béèrè. ewé ń gbẹ fún jẹ́. ewé ń jẹ́ kí ló sọ báyìí. kọ̀ọ̀tà tó ń gbẹ fún ewé gbẹ fún ìjẹ́ bí. àlàyé wa bàbá ewé là ń béèrè kí ló ń ṣe ẹ. bàbá ewé wà fún ìkírè. wo arákùnrin yìí ó ti ya wèrè láti jẹta èmi sùúrù wọn dẹ̀ júwe fún wa pé tá bá ti dọ́dọ̀ bàbá ewé ń jẹ́ igbe wọn máa bá wa wò sàn. ẹ̀mọ́ tó jẹ fúnlẹ̀ ẹ jẹ́ kí n gba bàbá àgbẹ̀ ṣàlàyé fún yín kí ayé pété wà fún yín wà ń gbẹ̀jẹ̀ fún fìmù bẹ̀rin kò ń jẹ fún bàbá aláwọ̀ kò jẹ́ fún bàbá aláwọ̀ kan fún ẹ̀bí. kí ló ń sọ ṣé o lè bá a sọ̀rọ̀ ní language tá a gbọ́ kí ló ń ṣe ẹ́. nǹkan kan náà àjọ ń gbé fún jọ. kọ̀ọ̀kan náà kí ló ń sọ. ẹ pẹ̀lẹ́ ẹ ká ẹ kú ni o. bàbá ẹ̀yin náà náà wà. bẹ́ẹ̀ ni bàbá ewé. bẹ́ẹ̀ ni ọjọ́ ẹ bá gbé kalẹ̀ lẹ́bàá ẹ mú jòkó ọjọ́ dà fún gbà bá ń di lọ. ẹbílẹ̀ ẹrọ pẹsẹ̀ tìbí ẹrọ pẹsẹ̀ ẹbílẹ̀ lẹ. ẹ̀yin ìyá mi o ọ̀sálà solo òsolo sálà ìbà ó ìbà ojúbà yín o ìsákúsà báyìí lẹ́sẹ̀ ń sáré èdè ìkùdì báyìí ni wèrè ń di tiẹ̀ ẹrù tẹ́lẹ̀ ìdì lónìí ìlàgbà lórí rẹ̀ àtàlẹ̀ kún gbọ́dọ̀ di tiẹ̀ láàbọ̀ àbọ̀ làákà ìtì ń bẹ lórí ilé àádàbọ̀ tó kù padà sí sàtín lè sí sàtín kí ló kọ ọmọkùnrin. Àbíbù ni. Àbíbù oríire ò ní burú. Ọya kódà ọ̀pẹ́ sí. Bàbá. Ẹ̀yin ìyá mi o. Ẹ̀yin ìyá mi o. Ẹ̀yin ìyá mi o. Mo dúpẹ́ o. Ẹ̀yin ìyá mi o. Mo dúpẹ́ o. Ẹ̀yin ìyá mi o. Mo dúpẹ́ o. Ọya ẹ gbé. Ara eléyìí ti yá. Bí wèrè bá ti sùn ara rẹ̀ ti yá nù. Ẹ fọwọ́ kàn kó sí tí ó sì ọ. Ọ̀dà kò mà ti sùn lákọjọ́ mẹ́ta. Eléyìí ti sùn. Ẹ ó yá lọ gbé náà. Eléyìí ti sùn lọ pọ́n. Ẹ̀wọ́ gbé mi bẹ̀rẹ̀ máa gbé mi náà. ẹ̀rọ ò ṣe dé láti àlàyé wa ṣòwò wáyé. Bọ́ síbẹ̀ kó gbé. Gbé. Má fọwọ́ kàn, bọ́ bá fọwọ́ kàn wèrè ara rẹ̀ padà sáré ẹ̀. Kó mẹ́, ó yá ìkàǹkà wọ́n kà. Ẹni bá tiẹ̀ bá nu. Yá, ẹ lè fọwọ́ kàn báyìí. Ẹni ká fọwọ́. Ẹ lè gbé.
bàbá ṣe ṣó. Ní sùúrù ẹ tó gbé ó ṣe wà ẹ bá gbé déta mẹ́rin ẹ drop nǹkankan ẹ fún mi lówó wèrè ara rẹ̀ ó lékún ni o ẹ̀yin tẹ́ ẹ gbé wá náà ẹ já wèrè. bàbá ṣe rí bá ṣe wá yìí àwọn agbára jù ní a máa fún yín ní 150k báyìí pẹ̀lú kan tẹ̀tẹ̀ ṣe. wèrè kan 150. ọlọ́ọ̀ bá ń gbọ́. ṣé ẹ tún ní wèrè mi nínú mọ̀lẹ́bí yín. àlàyé ṣáṣẹ òun wà ní wèrè bàbá a máa fún yín 150k ẹ má wọ̀nyí. ẹ fẹ́ ṣe transfer bẹ́yìn bá fún áfíríkà láti ẹ ya wèrè ni o. ẹ yà bó wèrè gidi. ẹni òun nìkan kan tó tún wá ya wèrè ẹni bá sì ń wó ya wèrè àwọn mọ̀lẹ́bí rẹ̀ náà tún ya wèrè ó yá ṣe transfer. báńkì wo lẹ ń lò. bọ́bá gbé. jẹ́ ká ṣe transfer wọ́n ní pé tá a bá gbé jáde bó tún ń gbé kí tá a bá sanwó. gbé bọ̀bọ̀ iná jẹ́ ká. bàbá jẹ́ kí n ṣe transfer yẹn fún yín. ẹ ní sùúrù ẹ ní sùúrù ẹ ní sùúrù o. mo ti jẹ gbèsè. mo ti jẹ gbèsè. ẹ tí ì jẹ kàmìlà ẹ tí ì jẹ díẹ̀ lùkù. ṣẹ́rí káwá máa dúpẹ́ mi ṣẹ́rí owó ju ẹ̀mí lọ gbogbo àwọn tí májàlọ́ tó sá ká tètè mọ́ bá ṣe fẹ́ tọ́jú wọn ọlọ́run ṣe kò tí ì pa anybody. kú wọ́n ti ní ìlọpẹ́ tó ní fíìmù wa ó yẹ ká lọ tọ́jú wọn kó kálukú sì mọ́ lọ torí yín bàbá yín ṣe á padà wá ya fíìmù yìí àmọ́ àwọn tí wọ́n sá bó ṣe sá èdì báyìí ó jìn ni ó gbé èdì lọ́wọ́ báyìí ni ká tètè lọ́wọ́ bá ṣe fẹ́ ṣe. ṣé mi mo ní ẹ pé wèrè ni. ṣé ta ló ní fíìmù ṣé mi mo pé wèrè ṣé yẹn mọ́ káàsì wèrè ni. ẹ jẹ́ àlọ́ àwọn ọmọ tó sá wọ́n ti ṣe ẹ̀wò make-up báyìí etí ti dàpọ̀ bó ṣe kó etí make-up báyìí àmọ́ etí make-up àti etí ọmọ tí mọ́ slate yẹn ó ti dàpọ̀. ta ló wá kó etí dání báyìí. ó ti wà lápò wọn ó ní okùn bó ṣe ràn mọ́ bẹ́ẹ̀ wọ́n ní tàbá ti rówó wọn nìran ẹ já lọ àlégbé tí lọ́dọ̀ tó lọ àwọn kiri náà ni ẹ má bínú ẹ pẹ̀lẹ́. ẹ ti kó bá mi mo ti jẹ gbèsè. ẹ nira kó bá lórúkọ Jésù. kó má ṣe kú pa mí má finú wẹnu kó má bàjẹ́ wá torí ayé lé ènìyàn burú wọ́n lè kókó mẹ́kọ̀ọ́ fúdi. nọ́mbà dàrẹ́tọ̀ yóò máa lọ ọmọ ìgbà mìíràn. kó má ṣe kú pa mí ojú la rí o a ò mọ ọnú ènìyàn. nọ́mbà dàrẹ́tọ̀ lọ kí ló ń ṣẹlẹ̀ báyìí. Ọlọ́run kí ló ń ṣe nọ́mbà wọn tí nọ́mbà wọn ò lọ báyìí torí Ọlọ́run Ọlọ́run ṣàánú mi o. ṣé mi ò ti dáhùn báyìí torí Ọlọ́run nọ́mbà dàrẹ́tọ̀ ni ò lọ báyìí torí Ọlọ́run mi ì dẹ̀mọ́ location mi tí wọ́n wà báyìí ní ṣe bí mi bá lọ bá wọn bẹ̀ ayé mi o. àwọn ọmọ tí wọ́n ń ṣépè fún ṣépè ń jáwọ́ ṣé ó yẹ ká lọ location day one ó ti dàrú àwọn tí wọ́n mọ̀ kan tí wọ́n wáṣẹ́ wá ṣe. tí wọ́n tọ́jú ènìyàn àbó ilé ìlú jẹ́ nìyẹn òde ń sùn mí sẹ́ni sá sùúrù sùúrù sùúrù. sóògùn náà bó lọ́pọlọ. mo fẹ́ síbi iṣẹ́ o wá ń sùn sóòjà wèrè ni. kì í ṣe pé mò ń sùn ṣẹ́yìn táìmù tẹ́ jí mi sí o ìgbà náà ni mo fẹ́ yin láti ìbọn mi pé kí n fi pàwéré dánú ẹ̀yin lẹ padà jí mi lẹ́jẹ̀ pa. òótọ́ ni wọ́n sọ o wọ́n ní àlágọ̀ ṣùgbọ́n àlágọ̀ ìwọ gan ló lọ́pọlọ nǹkan tí mo ní kó o repo sísò ti rẹ ọ́ìlì sí. ẹ ṣé tẹ́ ní kí n ọ́ìlì sí ẹ kí lẹ ní kí n ọ́ìlì sí ìmọ̀. ọkọ̀ tí mo ní bá mi ọ́ìlì sí kí n gbà tí mò ń jáde. ajá. ọ̀gá ẹ má bínú ṣẹ́yìn bẹ́sẹ̀ ní kí ọ́ìlì sí o ìgbà tẹ́mi ti wá rí bẹ́mi ò rí ọ́ìlì mo ti rò pé ẹ ti ní tí ìbá ti ọ́ìlì o kí n omi sí bẹ́mi ṣe pé yìí ọ́ìlì báyìí mo kà omi sí ni mọ́tò kún ni o. o lè rọ mi sí kinní ṣùgbọ́n mo fún mi lẹ́nu kinní kó tó di kí mo lọ. omi bẹ́ẹ̀ bẹ́ẹ̀ tẹ́lẹ̀ omi wà mí tẹ́lẹ̀ ibo ló wà rọ mi sí ń bẹ̀ omi wà ní jásikẹ́ẹ̀tì ibi tí mo ní rọ ọ́ìlì sí mo ní kó rọ sí so rọ ọ́ìlì sí. ibi tẹ́ ní kí ọ sí náà mo ọ sí. ẹ kí ló rọ sí. omi ni. omi ni. omi ni pọ́tẹ́ tàbí omi ni sáyẹ́ǹsì èwo ní omi ni. omi ni targeted lè mi ọ sí. omi ni targeted. ló rọ sínú igbó. ẹjọ́ ẹ má dé bẹ́ẹ̀ o inú omi tẹ.
Sùúrù. Ọ̀gá. Sùúrù. Ọ̀gá. Kúrò wà lè sínú ẹ́ńjìnì. Wọ́n bìí ní oró omi sínú ẹ́ńjìnì. Sùúrù. Tí mo ní oró ọ́ìlì sí. Ẹni kì í rántí bá ti inú méjèèjì sí bó ṣe omi sí, ó kú o. Ó mọ̀ kan, you will do me a favour, ó ṣe mí láǹfààní kan sógbọ́. Ṣé. Káàjẹ́ kúrúkọ orú ọ̀ ní sùúrù kí n farabalẹ̀ pa ọ́. Láì sá díẹ̀. Ẹ farabalẹ̀ sí. Bẹ́ẹ̀ pa ọ́ ni o, ló ti yé. Farabalẹ̀ o. Kí mo sọ o? Má sì kí ni má sá o. Ìsá! Ìsá! Ọ̀gá ìsá! Ọ̀gá ìsá! Ọ̀gá ìsá! Ìsá! Sùúrù! Ọ̀gá! 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 Gbèsè! This is... Ege! Ọ̀gá! Ege! Ó ti kò sẹ́. Sọmọ pé wọ́n jí bó ṣe wà yìí, ó lágbára gan sá. Ìgbórí ẹ̀ mo fi ń jẹ́ Samson. Mo fi jọ ànábì kan nínú Bíbélì ni. Nígbà mo ní pé ń gbọ̀ wá. Ọmọ tán Samson ni Samson mẹ́ sòfò gan nínú Bíbélì. Ìwọ náà wá ń sọ̀rọ̀ owó wá ń ṣèrànù báyìí. Mo fi jọ́ ni o, ọ̀rẹ́ wa. Mo ní ìgbẹ́ wa mọ tí ọmọgò mẹ́ta wo lẹ̀ kó wẹ ní ọkọ. Ìwọ ló fà á. Ó mọ̀ pé ojojú mi láàárọ̀ yẹn ṣá. Ó yẹ lọ bí iṣẹ́ torí tiẹ̀. N lè lọ. Ó ní dúró síbi kan òun bọ̀ ìrìn ọ. Àárọ̀ ó sì wàá dalẹ̀ mọ́ wa lọ́wọ́. Ó mọ bó ṣe dá mi dúró sọ́dọ̀ ìyá Àmàlà. Ó ní bínú ni. So nígbà mo ń gbé ọ lọ tí mo ní bọ́lẹ̀ wọ́n pè mí ní pé kí n lọ gbé Michael Jackson bó ní pé ń bọ̀ location wa. Ọ̀rẹ́ wa sọ ti mọ tí yóò ní Michael Jackson bí ibo lẹ́ni tó ti kú tipẹ́tipẹ́. Kì í ṣe ti Amẹ́ríkà ti ìbáfọ̀ ní ara wa náà ní ẹjọ́ máa ṣe fíìmù ní. ẹjọ́ máa ṣe fíìmù náà. Mo lọ rèé gbé nígbà mo wá kó mẹ́rin lọ gbé àwọn Ògògó àti Adébáyọ̀ Sàlámì. Ògògó ọmọ gúlódò. Bẹ́ẹ̀ni. Owó burúkú ti wà lọ́wọ́ rẹ̀ ìwọ ọmọkùnrin mi o. Ọ̀rẹ́ wa fi ilẹ̀ kébóde bàbá Samuel ìyàwó rẹ̀ máa ń bò mọ́nú ilé ni wọ́n bí dá tíyàwó rẹ̀ bá ní kó jókòó wọn bí dá kó má jókòó. Wáyé kó fún lọ́tì. Èmi ò mọ̀ pé kéèmọ̀ tí. Ìmú crate kan. Ẹ ṣe nọ́mà o ẹ jẹ́ kó rí yín ó pé o. Báwo mú crate àbọ̀ mú crate. Má wọrí pẹ̀lẹ́ ìbọ̀ pélé má wọ̀ fílẹ̀ bá ti ṣàṣejù báyìí bá pélé. So wá rí nígbà mo lọ gbé Ògògó tá a nílò kí sọ̀rọ̀ àti fẹ́ ya fíìmù ni wọ́n ní èmi o kí n lọ bá wọn gbé wọn pé Kúnlé Àfọ́dù kí bá wọn gbé pẹ̀lú. Àwọn tó ń dákọ̀ yìí àwọn èèyàn jàǹkànjà àwọn èèyàn ńlá bíi 16 ẹ̀ ni wọ́n. Ẹni wọ́n máa ń lò fún mi wé pé mi lórúkọ. Wọ́n ti máa ń respect rẹ̀. Wọ́n respect mi kẹ̀. Wọ́n máa ń respect mi torí pé wọn kì í respect mi. Ṣé owó tiẹ̀ pọ̀ ju owó tiwọn lọ ni àbí owó wọn ló pọ̀ ju owó tiẹ̀? Èló wọn ń pa. Ìwọ ẹ̀mí wọn ọwọ́ rẹ ló wà ìwọ ló wà wọn lọ wà wọn bọ̀. Iṣu rẹ ti ta o gbọ́dọ̀ dọwọ́ bò jẹ. Ọ̀gbọ́n mẹ́tọ̀wọ́ bó ṣe eléyìí jẹ o iṣu burúkú ló ta o iṣu Àbújá tó bá ta tán. Yóò ra plane lọ́la. Lágbára Ọlọ́run torí Ọlọ́run. Yóò ra chopper. Bámà yóò fi gbé president. Ẹ má fi léyìí lọ́tí mọ́ o. Ẹ má fún lómi gan. Ìmú ògò kan sí. Ẹ má fún lómi gan. Ọ̀rẹ́ wa má wọrí o àsìkò rẹ̀ rí o ṣe fàájì bó ṣe wù ọ́. Ó yọ ó mọ nǹkan tó bá fẹ́ parí oore tó ṣe fún mi lálẹ́ yìí. Kó o sọmọ fún mi ni kó o bá gbé ọmọ gbọ́mọ fún mi. Ó wàá mi tó ṣe fún mi tó bá fẹ́ gbọ́mọ fún mi ni. Èmi ò fẹ́ lẹ̀ pa torí mi tó wo mi ìdọ́rọ̀ bọ̀ rí. Ọmọ tí mò ń sọ mi ní píkṣọ̀ ó dùn mí. Ó ti mọ̀ kó sí lára ọmọ yẹn mọ̀ kó sí lábíyá. Mo ní lẹ́yìn ọrùn tó ní ẹ̀gbẹ́. Olélẹ́yìn àbí. Ọya tó ti ya wèrè ní kí ni ṣe bọ́ yìí náà. Ṣebí òun rẹ̀. Náà rí ìpè ìyá Samuel. Tó ti ya wèrè padà ní. Ní ẹ bá pélé mẹ́wọ̀ rí. Ìwà gbọmọ fọ. Oṣù mú bọ̀. Hello ìyá Samuel. Ẹ̀yin dádì yín ni ọkọ yín. A ní ká mú wọn bóde pé káwọn náà ò kú òlẹ́gbẹ́ ẹ̀dẹ́kun mágolo. Wọ́n ti yó kẹ̀rẹ̀kẹ̀rẹ̀ lápá bí yìí o. Kó tó wá di pé wọ́n ń dojú tẹ bí tí ń tọ̀ káàkiri àdúgbò tí ń fara polẹ̀. Ẹ tètè wàá mú wọn o. Ẹ mọ̀ pé díkìnì ni wọ́n ní ṣọ́ọ̀ṣì. Gbé wá. Ó ṣeéṣe kẹ́ mọ́ lọ́kọ̀ mọ́ o. Ẹ ti dopó nù o. Má wọ̀rí ó mú. Ẹ ti ń bọ̀. Ìyàwó rẹ̀ ó fẹ́ pa ọ́ lónìí. Gbà wá mọ̀ nǹkan. Ìwọ dínkù máa bàbá kò ń bí. A lọ rẹ̀ yá dì o. A sọ lọ mọtí sí. Àwọn gbọ́mọ fún mi. Wọ́n gbọ́mọ fún mi. Ọwọ́ bọ̀. Gbọ́mọ fún mi ọ̀nà ọ̀jẹ̀ wo mà náà rí sọ. Èmi ń wọn láìsí o. Ń gbọ́mọ fún ọ. Mo fẹ́ jayé sí Ọlọ́run ni. Ń gbọ́mọ fún ọ. Wọ́n mọ̀ pàyẹ́ ní rúmọ̀lẹ́ jẹ kú ni. Ń gbọ́mọ fún ọ. Mo fẹ́ jayé sí ọ̀rẹ́ mi lólówó. Ọlọ́run ti gbà fún wọ. Tó yàn pé káwáyé àwáyé ká mọ̀ sùn ká máa jí. Bó bá ti ń dáa fún wọ, ó ti dáa fáwa. Tọ́wọ́ kan mọ̀ sùn ká máa jí nínú ilé. Ó bá la fẹ́ mi àwọn. Tó bá ti lówó lọ́wọ́ báyìí. Pè wá ká jayé. Fún ètò wa sọ yìí.
mo dáràn mo ti tọ́ ọ̀rẹ́ mi mo ti tọ́ ó tún fẹ́ gbé mi débẹ̀ ni. bàmà dà. ẹ fún bọ́tù wọ́tà mẹ́ta sí bọ́tù wọ́tà. ó ti tọ́ bá kó fún mi tẹ̀. àmọ́ ó gbọ́ wọn fún mi o. ó sọ yìí o ẹran yìí ó yí bí olórí ibú. ó dùn gbọ́n. ẹ yà kó là á tán. àwọn alẹ́ tí ń bọ̀ wá mú wọn jù. ó là á tán. wọ́n bọ̀ wá mú.